Submit question. Hello everybody. Sálàáfíà lẹ́wà gbogbo lẹ́yìn ńkọ́. Ṣé ẹ wà dáadáa? How you na dey? Báwo lè ní lọ́dọ̀ yín? Mo fẹ́ béèrè pé báwo lè ní lọ́dọ̀ tiyín? Ẹ dákun, mo fẹ́ béèrè béèrè kan ni o. Mo ní béèrè kan ni mo ṣe wá o. Ìbéèrè tí mo ní ni pé ẹ dákun. Èló ni oúnjẹ dà ní Nàìjíríà? Èló ni wọ́n ń gba? Èló ni wọ́n ra bag of rice now? Ẹ dákun, èló ni ike ọ̀dà rice? Èló ni ẹ̀wà ike? Èló ni gàrí ike ọ̀dà? Èló ni wọ́n ń ta sẹ̀mó? Èló ni wọ́n ń ta pando yam? Èló ni wọ́n ń ta àwọn oúnjẹ? Ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Please, I just want to ask. I want to know something, please. I don't know. Èló ni wọ́n ń ta oúnjẹ, please? Èló ni wọ́n ń ta oúnjẹ? Òtútù mo fi. Èló ni wọ́n ń ta oúnjẹ? Ṣé ẹ lè sọ̀rọ̀ ni? Èló ni wọ́n ń ta oúnjẹ? Èló ni bag of rice ní Nàìjíríà? Èló ni wọ́n ń ta gàrí ike? Èló ni wọ́n ń ta ike ọ̀dà gàrí ń sìn, please? Èló ni wọ́n ń ta ẹ̀gúsí? Èló ni wọ́n ń ta bag of rice àti ike ọ̀dà rice àti ẹ̀wà? Èló ni wọ́n sì báwọn náà ṣe ń tẹ̀lù bọ̀? Ṣé ààrẹ ni tó wà ní Nàìjíríà tó lè sọ fún mi ni? Mi ò kúkú mọ títẹ́ ní ọmọ ológo rà ń gbà yín tẹ́ ẹ̀ láìkì ni. Wọ́n ẹ̀ dẹ́ fi tipá mẹ́sìn lódò. Wọ́n ẹ̀ fi tipá mẹ́sìn lódò. Ẹ lè fi tipá ní kí n ṣe nǹkan tí ẹ wo irun mi tí mo gé lánàá. Ẹ wo irun mi bó ṣe dàbí irun ọmọ kékeré. Irun mi wá yọ. Ta ló fún àyìn báyìí nínú ilé yín tẹ́ ẹ̀ láìkì mi? Ẹ lè láìkì mi gbà tẹ́ ẹ̀ fún àyìn. Agogo mi bẹ lẹ́gbẹ̀ẹ́ mi o, èyí tí n bá sán agogo mọ́ lórí. Tẹ́ni ọmọ ológo tó gbàsíkì, ọmọ ọlọ́pẹ́. Ọmọ ọlọ́pẹ́ tó gbàsíkì. Àlọ́ èló ni oúnjẹ lọ́dọ̀ yín? Jẹ́ n wá gíláàsì kan fi sójú mi. Jẹ́ n wá gọ́bù. Let me look for gọ́bù here. Bí a mo lè rí gọ́bù. Ṣé lè ní, ó rẹ̀ pé lè ní gọ́bù. Yeah, ó rẹ̀ pé gọ́bù ilé wa pa. Èló ni wọ́n ń ta oúnjẹ ni mo béèrè. How much is bag of rice? Ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ 80,000. 80,000 àbí kí lẹ rí? 80,000 naira àbí 8,000 naira. Èló ni ike ọ̀dà? Ike ọ̀dà ẹyọ kan. Mi sọ pé kóńgò ike ọ̀dà, ìyẹn ike paint yẹn. Èló ni ike ọ̀dà rice àròsọ? Ìyẹn basmati rice ni mo sọ. I'm talking about the basmati rice. How much is basmati rice now in Nigeria? Basmati. Yeah, eléyìí tó máa ń fà yẹn tó máa ń pè ní àròsọ yẹn, tomato rice. Tó máa ń pè ní tomato rice. Rice oríṣiríṣi, tomato rice. I'm talking about the tomato rice. I think tomato rice yẹn lélẹ̀ tó máa ń fà yẹn gan, tó máa ń ṣe ṣòro yẹn. Àròsọ tó máa ń dùn yẹn, tó máa ń gùn tó dẹ̀ máa ń gùn yẹn. Àròsọ rice. How much is the ike ọ̀dà of àròsọ? Èló ni wọ́n ta ike ọ̀dà gàrí Ìjẹ̀bú tó máa ń fẹ́lẹ́ tó máa ń fà yẹn. Kì í sí àwọn tó máa ń ní ṣàgìṣàgì tó dé. Àwọn gàrí kan wà tí wọ́n bá mi rà wá sí bíbà. Tẹ́ bá rí gàrí yẹn aṣọ òkúta ni mi ní parọ́ fún yín. Ọlọ́run, I don't know. Tẹ́ bá mu gàrí tẹ́ bá fi tẹ bàbá yìí gàrí èkúta ni wòrò. Ọlọ́run mọ̀ bóyá dà sínú yẹ̀pẹ̀ ni tí wọ́n wá padà bá mi bu yẹ̀pẹ̀ làjì sí. Tán wá ń ṣe kà fún mi. Wọ́n fẹ́ kó lu ayé lọ rè ní nǹkan níkùn. Kí n tó lè kódà mi ò lè jẹ. Kí n bá fẹ́ jẹ báyìí máa kọ́kọ́ sókè ẹ̀ sínú omi náà máa wá máa yọ kí n tó sọ pé mo fẹ́ fi jẹ̀bà. Mi jẹjẹ mọ́ mo gbé lẹ́nu. Bẹ́ẹ̀ náà lẹ̀gúsí náà. Ìlàjì òkúta nínú ẹ̀gúsí.
Mama bá mi le mi ò mọ ìkà tán ṣe fún mi o. Ìlàjì ẹ̀gúsí tí n bá fẹ́ sí ẹ̀gúsí báyìí. Tẹ́ bá ṣe ẹ mọ̀ wẹ́ òkúta ni wọ́n bí mi re kí n má ọkọ sókè so mi kí n má ọkọ yọ ẹ̀gúsí. Wọ́n bá wọn ṣe kà fún mi Nigeria so that mo fẹ́ béèrè and then mo fẹ́ ṣe sàárà. Mo fẹ́ ṣe sàárà. Èló ni torí pé irú ẹ̀gúsí yẹn tán bá rà fún yàn kò ní dá. Wọ́n kàn mọ̀ ṣépè fún yàn ni. So wọ́n ní kíyàn pé pẹ̀lẹ́ ọmọ ẹ̀. Because nígbà tí èmi tí ilé ìtàn rà fẹ́mi gan tí ò dá màá wá ní kán lọ ra rú yún fáwọn èèyàn kò ní dá. Èló ni gàrí, okay, ike ọ̀dà, èló ni ike ọ̀dà? 3,500 naira for away area now. 1 Congo of rice now 3,500 naira. Olabisi, you mean the Congo of rice Aroso rice? The Aroso one, yeah. Ilé tó máa ń dùn yẹn ni o. Èló ni, okay, I bag of rice now, okay. Bag, checking your high mistake in here. Bag of rice now is 84,000. A kí ló ṣe yín? Ṣé bẹ́ẹ̀ nìkan tún ní 80,000 ni ó tún ti di 4,000 naira lé lórí kí ló dé? Ṣé money dollar ti wálẹ̀ ni? I thought they said the dollar has already come down. I think the dollar is 4,000 plus now. 4,400 plus. Why the rice still remain 84,000? Ṣé bóyá kó wálẹ̀ ni wá ìtọ́ tún wá fi lé? Báwo lẹ ṣe ń jẹun ní Nàìjíríà? Nígbà tán máa ń ta bag of rice fún yín ní 84,000 naira. Tí wọ́n dẹ̀ ń ta ike ọ̀dà kan ní 3,500 naira. Ẹ dákun ẹni tó bá wá bímọ mẹ́fà báwo lẹ ṣe fẹ́ ṣe lóṣù? Ẹni bá ń gba 10,000 naira. Ẹni tó ń gba 10,000 naira. Wọ́n ní 2,000 Congo of rice. Rice póríṣiríṣi o. Rice àròsọ ni mò ń sọ. Tó ń pè ní àròsọ tó máa ń dùn yẹn. Ìyẹn tomato rice, basmati rice. 2,500. Ó dáa, kò sí wàhálà. Ẹni tó bá wá ní ọmọ bíi mẹ́ta mẹ́rin márùn ńkọ́ báwo lẹ ṣe fẹ́ ṣe ẹ ń bá bímọ márùn pẹ̀lú ìyá àti bàbá ó jẹ́ mẹ́fà méje ọmọ márùn tẹ́ bímọ márùn ó dẹ̀ ní ìyá ẹ ní bàbá ẹ jẹ́ méje ẹni bá bímọ mẹ́rin pẹ̀lú bàbá àtọkọ ó jẹ́ mẹ́fà ẹ dákun báwo lẹ ṣe fẹ́ jẹ ráìsì ike ọ̀dà kan tó fẹ́ bá yín okay ká wá lẹ́ni tó ń gba 15,000 naira lóṣù ńkọ́ báwo lẹ ṣe fẹ́ live. Let's say you are collecting 50,000 naira in a month. How do you want to do it? Okay, let's say people that they are collecting 30,000 naira minimum or maximum. You can't make it correct. Wages in a month. You are collecting 30,000 naira in a month. And I know that some people don't even collect it. Even some people, they are working at the club, bar and co. Maybe like 15,000 naira they have been collecting. Even the people, they are working in the ports. What do you call it? Depots. Depot, maybe 12,000 naira, 15,000 naira. Even with the transports, how do you want to live your life? Teacher, and you then sending us street school, how much your salary? Let's say you are collecting 30,000 naira in a month. 30,000 naira in a month? I don't think so. Let's say 30,000 naira. Now, eje kara nje, elo ni ki oda kan. Yo sanwó nanu e o, won mo wo na wa losu o. Won mo wo na wa bó tilẹ̀ pé yin ma nlo pon mi kiri ni. Okay. Owó ná wọ́n mú wá lóṣù tẹ́ pín ẹ jẹ́ ká sọ pé bóyá yóò san 500 naira fowó ná àbí 600 naira ó ti yọ kó ńbẹ̀ ẹ jẹ́ kára ń jẹ yóò ra ike ọ̀dà ráìsì kan 3,000 wọ́n ní 3,000 3,000 ẹlòmíì ní 3,500 ibi ẹni yìí ní 2,500 okay let's say 2,500 okay 3,000 one pint of gari is 3,000 rárá o ṣe bí gari ló lẹ́sì jù ní Nàìjíríà ṣe wáyé tó tún wá di 3,000 rárá o. One plate of gari is 3,000. One plate of rice, 7,000. Huh? Ẹni sùúrù ṣé mú mi ṣeré ni. Ẹ wá o. But ẹnìkan sọ pé rice ń bí báyìí is 3,000 now. Ẹnìkan ní Congo of rice. Mama Kudirat Abiola. Ẹ wá o ṣé mú mi ṣeré ni. Ṣé bí Nàìjíríà ṣe rí nísìnyí. Ẹ wá ṣé mú mi ṣeré ni àbẹ́ ń tàn mí. Ewa Kudirat Abiola. It is true. 6,000 naira. Ẹ jẹ́ ká mú bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká calculate it. Bag of rice. Abi. Gari is 3,000. Rice 6,000. Ẹ jẹ́ ká pé 6,000. Ó jẹ́ ló. Ó jẹ́ 9,000. Ẹ tún ní 6,500. Ẹ tún ti bá mi fi 500 sí. Okay. 9,500.
Oda èló ni ẹ̀wà ike ọ̀dà ẹ̀wà pupa tàbí funfun ẹ dákun èló ni kí ọ̀wà èló ni ẹ dákun ẹ jẹ́ ká sí èló ni ìmọ̀ páyé ti parẹ́ Nàìjíríà tí kí ọ̀dà ẹ̀wà di tí kí ọ̀dà ráìsì ti di 6,000 naira 6,500 ẹlòmíì ní 7,000 ike gàrí ẹ gbà wá o ṣé bí gàrí ló lẹ́sì jù ní Nàìjíríà ńsìn àwọn míì ní 7,200 ládùúgbò àwọn ẹ ti jẹ́ ká sọ pé 6,500 ẹ jẹ́ ká sọ pé 6,500 okay 3,000 fún gàrí ẹ dákun èló ni ráìsì ẹ má bínú èló ni ráìsì ke ọ̀dà ráìsì okay 1 congo of gàrí is 1,400 bóyá ládùúgbò ti yín àwọn míì ní 3,000 anyways ẹ jẹ́ ká sí èló ni ẹ̀wà ẹ dákun beans how much is beans of rice please let's calculate it. This is serious matter. I'm serious now. I'm not joking please. Can we serious ones? How much? Èmi náà tí jẹun o gbogbo wo tí jọ jẹun leni ni mi ò lọ gym mi ò jáde leni mo fẹ́ rest ọkàn mi fò fáyọ̀ ọkàn mi kọrin hallelujah ọkàn mi gbé sókè láti bí ọjọ́ mẹ́ta so Teni ọmọ ológo I need to rest eri mo wọṣọ tí ń fi lọ gym mo dẹ̀ sùn padà mo dẹ̀ padà bọ́ sókòtò mi sórí ibẹ̀ mo dẹ̀ fẹ̀yìn mi lérí ilẹ̀ mo dẹ̀ mú fìlà mi mo dẹ̀ fi kọ́ bẹ́ẹ̀ torí pé àsìkò tí mo wà yìí n tó ṣẹlẹ̀ sí kọ́dírì tí ń kọ́ mi lọ́gbọ́n sórí tí n bá fẹ́ jáde nínú ilé láàárọ̀ everything gym kọ́ gangan kọ́ ni exercise. You need to make yourself rest. See this babe. See looking beautiful. Oh my God. I am beautiful with my no cuts. Ẹ jẹ́ ká calculate in time calculate ayé yín ò ní bàjẹ́. Ọmọ ìmọ̀ fáyín o. Ẹ̀yin ọ̀tá mi ta ló fún ẹ̀ báyìí nínú ilé yín. I am beautiful. Olórí ibú wọn ò fún ẹ̀yin báyìí o. Ta ló dá báyìí nínú ilé wọn? Kò sí náà fi kórìíra Teni ọmọ ológo. Tán fi like mi. Torí nǹkan tó dá kò ti ṣe nínú ilé wọn. N tó fún ẹ̀ ò dá nínú ilé wọn. Ẹ jẹ́ ká calculate. Ẹ dákun ẹ jẹ́ ká mú. I'm looking queen. I love you for saying that to me. I love you too. Ẹ jẹ́ kí n fi nǹkan rọ ẹ̀yìn mi ká máa ṣòfófó. Ẹ wọ̀rùn mi. Ó yẹ ẹ̀yin tèmi ayé yín ò ní dojúrú. Ajá ò ní kọ́ ọmọ yín lọ. Let's be serious little. Ẹ jẹ́ ká serious ń bọ̀. Ẹ jẹ́ kí n mú fóònù mo fẹ́ máa calculate ẹ̀ ní o. Fẹ́yìn tẹ́ ní tó jẹ́ pé maximum wages yín lóṣù is 30,000 naira. Maximum bí minimum wages yín is 30,000 naira. Now, ẹ jẹ́ ká calculate ẹ̀. Fóònù yìí ẹ rí fóònù mi ti fọ́. Fóònù mi mọ́ tó sí. Ó ń fún mi ní problem. Ó ti sí. Fóònù yẹn ti sí. Ẹ wò. Ẹ rí mi mọ́ tí mo ṣe mọ́ tó ṣe. Ó ti fọ́. Ẹ rí ó ti sí. Ṣé rí. Ó ti sí. Mi mọ́ tó ṣe. Ó wá ń ṣe rádaràda. Ó ṣe rádaràda. I don't know what to do. Mi mọ́ tí mo fẹ́ ṣe sí fóònù yẹn. Ó lọ open. Ó ti sí. Mi mọ́ bí mo ṣe fẹ́ ṣe báyìí. Fóònù yẹn fún mi ní àwọn problem. Fóònù mi ti fún. Gbogbo ẹ ti ṣe. Now, ẹ jẹ́ ká sọ̀rọ̀. My brother, my sister. How much is bag of rice? Let's calculate it. Ẹ jẹ́ ká calculate. First of all, èló ni dollar dà ní Nigeria ńsìn. How much is dollars right now? How much is dollar in Nigeria right now? Èló ni dollar ní Nigeria? Èló ni dollar? How much is dollar? First of all, ibi tá ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ nìyẹn. Ọkàn mi fò fáyọ̀, ọkàn mi kọrin hallelujah. Ó yẹ dá mi lóhùn èló ni dollar, ẹ dákun.
ẹ̀yin tèmi táyé yín ó dáa. Àwọn olórí ibú kan wà tó jẹ́ pé Tẹ́ni ọmọ ológo. Ó yẹ dá mi lóhùn. Mo ń dúró. Èló ni dọ́là dà? 1,600 naira ni dọ́là. Dollar is 1,400 naira. Okay? Ṣebí ó ti lọ sókè tẹ́lẹ̀. Okay. Now, ẹ jẹ́ ká calculate oúnjẹ. Fẹ́yìn tẹ́ ń gba minimum wages, maximum dẹ̀ ni. Ẹ jẹ́ ká calculate 30,000 naira lẹ́ ń gbà lóṣù. At least oṣù kan ike ọ̀dà rice ò sáà lè yó yín lè jẹ. Kò possible kẹ́ lẹ fẹ́ jẹ kí ọ̀dà rice kan lóṣù. Kí ló dé ṣé fẹ́ jẹun rárá ni. Agolo mélòó gan ló wà nínú ike ọ̀dà. Èmi gan jagolo rice méjì. Má jẹ ike agolo mi má jẹ méjì. Blender tó bá yẹ pé ojúmọ́ kan mo lè jagolo kan àtàbọ̀. Lẹ́ẹ̀kan ṣoṣo láàárọ̀ kò dé possible kí n má jẹ tọ̀sán. Àbátalẹ́. So ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ ṣe máa ń jẹun ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ṣe máa ń jẹ oúnjẹ ní Nàìjíríà. Please, let me load this volume of this thing. Now, ó yá. Bag of rice. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látorí rice. Ẹ̀yin ẹbí mi tó dáa. Ẹ̀yin èèyàn mi tó gbá ski. How much is garris? How much is bag of rice? Mo ń calculate dá mi lóhùn ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá serious ni ẹ jẹ́ ká sọ̀rọ̀. À ń sọ tọrọ tá fẹ́ fi bá yín bájọba sọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo ti ní mi ní dá sọ̀rọ̀ yín mọ́. Torí pé ẹ̀yin náà lẹ máa ń bú mi. Mo rẹ́rìn níbẹ̀ yẹn jọ́ wo. Ẹni kí ló dé tí mo rẹ́rìn pé bàbá yẹn ń sunkún. Because ọ̀rọ̀ tó sọ fọ́nì ni ó ní àwọn ti ṣẹ́ṣẹ́ nínú oòrùn. Nígbà tó bá dalẹ̀ gbogbo ẹ̀pọ̀n ni ó mọ̀ gbóná tá ó mọ̀ bomi tútù sí. Ó ló pa mí lẹ́rìn náà. Ó lẹ́pọ̀n àwọn ń gbóná. Àwọn mọ̀ bomi tútù sí. Ìgbà tẹ́mi ń kìlọ̀ fún wọn pé kán mọ̀ jẹ́ kẹ́pọ̀n àwọn gbóná. Ẹ bèrè ń tẹ́ fẹ́ lọ́wọ́ ìjọba kẹ́ tó máa ra wọ ẹ sọ fún ìjọba tán bá fún yín lówó ẹ lẹ́ẹ̀fẹ́ owó wọn mo pariwo. Tán bá fún yín lówó pé kẹ́ ẹ dìbò ẹ mọ́ gbowó dìbò ń tẹ́ bá fẹ́ ni kẹ́ ẹ fẹnu sọ ń tẹ́ bá nídìí ni kẹ́ ẹ complain kan ṣe fún yín kẹ́ tó lọ dìbò. Irú owó tán ṣe yẹn bó bá tẹ̀ yín àgbẹ̀ náà fẹ́ náà lọ bá nu oko pé yín náà máa dìbò fáwọn nínú bí ẹnìkan yá yín lówó mo pariwo títí ẹnìkan fún yín lówó ẹnìkan yá yín lówó ẹnìkan yá yín ẹnìkan fún yín lówó náà pé owó tán fẹ́ máa pín fún yín yẹn kan fi wá nǹkan kan ṣe fún yín sínú bí kẹ́ fi ní oúnjẹ kẹ́ ṣe oúnjẹ kan fún yín lówó tẹ́ máa fi dá oúnjẹ sílẹ̀ bó bá jẹ́ pẹ́kúnwó náà máa fún yín tó bá pọ́n máa yá yín ni tó bá pọ́n dẹ̀ máa kó àwọn nǹkan fún yín tẹ́ máa fi lè ṣe oko àwọn èrè oko kan rà fún yín tán bá rẹ̀ èrè oko fún yín tẹ́ fi ṣe oúnjẹ ó pọ̀ nílùú kan fún yín ẹ̀yin ọlọ́kọ̀ ẹ complain pé po tó wọ́n kàn mọ̀ nǹkan tí wọ́n ṣe sí i kì í ṣe pé kẹ́ máa lo mọ́tò yín kẹ́ máa gbowó rẹ̀ tẹ́ bá ti gbà tẹ̀yìn lẹ̀ jìyà rẹ̀ mo sọ fẹ́yìn tẹ́ jẹ́ student mo pariwo títí ẹ mọ́tọ́jọ́ ọ̀la yín ń tẹ́ bá fẹ́ irú school tẹ́ ń lọ ẹni kò sí equipment nínú school yín o ẹni sùkú iléèwé yín ìdílé fi ń pọ́nlẹ̀ iléèwé ẹ̀yin teacher tí wọ́n ń lò ní school ẹ̀yin ẹgbẹ́ olùkọ́ tẹ́yìn náà bá wọn gba ìró àtàǹkárá ẹ sọ fún wọn pé iléèwé yín kì í ṣowó tẹ́ máa fi ṣe ọbẹ̀ lẹ́ẹ̀kan mo pariwo fún yín èpèlè ń ṣe èbúlẹ̀ ń bú ẹmú Tẹ́ni ọmọ ológo lọ́tà ọ̀pọ̀lọpọ̀ ló kórìíra Tẹ́ni ọmọ ológo nítorí òótọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín mo lẹ́yìn ọmọdé wọ̀nyí ẹ mọ́ tọjọ́ ọ̀la yín torí 5,000 naira ẹ mọ́ tọjọ́ ọ̀la yín torí 2,000 torí wọ́n 5,000 tó gbà yìí wàá jìyà rẹ̀ fọdún mẹ́jọ 4,000 naira tó gbà yìí wàá jìyà rẹ̀ fọdún mẹ́jọ 5,400 naira lọ́dún kan tó jìyà rẹ̀ òun náà lẹ tí wò ní iṣẹ́ wòyà tẹ́ ń jẹ mo kígbe títí ẹni gbẹnu mi sọ mí ni ẹ mọ́ dìbò fẹ́ni tó bá wù yín ṣùgbọ́n ẹ bèrè ń tẹ́ fẹ́ kẹ́ ẹ tó dìbò kì í ṣe pé kán máa kówó wá gómìnà máa kówó wá fún yín gómìnà tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ tẹ́ mọrú nǹkan tí wọ́n ṣe ìjàmbá tí wọ́n ṣe ẹ mọrú ẹ̀jẹ̀ tí wọ́n mu ní tọ́nà tiwọn ẹ̀yin náà ẹ worú àwọn ẹ̀jẹ̀ oríṣiríṣi àwọn ọ̀dọ́ ni wọ́n mu jù ní tẹ́nà wọn gómìnà tán kọ́kọ́ jẹ lẹ́kọ̀ọ́kọ́ ẹ wo iye ogunlọ́gọ̀ ọmọ tí wọ́n yìnbọn pa ẹ wo iye ẹ̀mí àwọn ọmọ tí ó lọ sí ẹ wo iye ẹ̀jẹ̀ ọ̀dọ́ tó lọ sí kò sí state kan nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà yẹn tó pé gómìnà ìlú yẹn kò forí gbá tí wọ́n payan ní kọ́ní state tiẹ̀ tí wọ́n mú ẹ̀jẹ̀ ọ̀dọ́ ti pọ̀ jù ẹ̀jẹ̀ àwọn ọmọ ológo ti pọ̀ jù wọ́n tún wá ṣe ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ti ń pa ọmọ ológo lọ wọ́n tún ti ń mú jẹ àwọn èèyàn lọ ọdọọdún oṣù mẹ́fà náà mú ọmọ ológo lọ 6 months náà mú ọmọ ológo lọ lọ́dọ̀ tiwọn
ìmí 3 months na mo ológo lọ nílùú tiwọn kò sí nílùú tiwọn báyìí kan mo pa ọmọ ológo dànù apariwo fún yẹn ní gbẹnu mi sọhun ṣé kí wá ní kí ṣe ngba te ti wá dìbò te lè béèrè fẹ́ tó epowo lè fi dìbò ebi ò pa mí mi ò lè tọrọ owó lọ́wọ́ yín tẹ́ wà Nàìjíríà mi ní tọrọ owó lọ́wọ́ yín ṣùgbọ́n mo mọ condition bó ṣe lọ torí mi náà lẹ́bi ńbẹ̀ mo dẹ̀ mọ̀ bí bá supply owó sílé mo mọ̀ pé kò tó nǹkan kan wọ́n máa pariwo pé kò tó náà ni n lè mi náà ṣe ń pariwo fún yín pé àwọn tó wà lẹ́yìn odi tẹ́ ń wò ara ń ro wọ́n kò sí ṣe lẹ́yìn odi gbogbo nǹkan wọn kì í sọ́dọ̀ tí yín nìkan ọ̀dọ̀ tí wà ní nǹkan tí wọ́n mọ̀ òróró tí mo rà tẹ́lẹ̀ ní 55 ó ti di 75 òróró tí mo rà ní 75 ó ti di 1+ so nǹkan tí wọ́n mo ra sẹ̀mó tí wá ń bìbà tí mo rà tẹ́lẹ̀ sẹ̀mó mo ra sẹ̀mó tẹ́yìn rà ní kílò kan èló ni mo rà tẹ́lẹ̀ gbogbo nǹkan tí wọ́n even gan kátẹ̀ wá nígbà tí nǹkan tún tí wọ́n láàrin last year yẹn mo sì ra sẹ̀mó yẹn ní 24 ní ìsìnbó tí gbọ́pọ́n ló ti di 40 so kí wá ní gbogbo ọ̀dọ́ wa ní chicken ẹyẹ kí n sọ fún èmi tí mo ń po odidi adìyẹ owó tí mo fi ń ra odidi adìyẹ ó ní mo fi ń ra ìtàn méjì nsìn ìyẹn tún kọ́ so everywhere ní nǹkan tí wọ́n ẹja titus aláràn tán pè ní aláràn yẹn ní ọ̀dọ̀ tèmi bí is 140 145 méjì péré ni tó bá rẹ̀ yọlẹ̀ kan nísìn wọ́n lè máa gbé ẹyọ kan péré lọ́bàá fún ọ ní fẹ́ rẹ́lẹ̀ tó máa jẹ́ half mọ̀ pọ̀ fẹ́ rẹ̀ half kilo kò lè possible bó bá lọ fẹ́ half kilo kò ní wọ́n á máa lọ gbé bóyá bí 80 pound 90 pound ní 100 pounds so gbogbo everywhere ní nǹkan tí wọ́n so ti Nàìjíríà kan tó wá dàbí pé bóyá tó ní wípé bùkátà tó pọ̀ nílé àwọn nǹkan kan pọ̀ níbẹ̀ kò tó wá sí iṣẹ́ ló fà á kò sí iṣẹ́ fún àwọn tó wà nínú Nàìjíríà tó rọ́pọ̀lọpọ̀ náà ò fẹ́ ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ day time ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ day time àwọn iye àwọn tẹ́ bá fáwọn ẹlòmíì lówó tẹ́ dá wọn lókòwò tẹ́ kò sẹ́ni kó ẹ bá dá wọn lókòwò àsìkò tẹ́ dá wọn lókòwò yẹn àsìkò gbà yẹn ni wọ́n ronú wípé àwọn tí wọ́n rí náà rí wọn láti jọ ìgbà náà wọ́n mọ̀ lọ rí dàdá mẹ́wàá ní church ìwọ lọ kówó fún wọn pé kó fi ra kó wọn lókòwò church ò dá wọn lókòwò pastor fún wọn lókòwò yẹ̀wò pastor ń gbádùn nú lé oúnjẹ wọn o àwọn náà mọ bọ́sí bí yà ṣe ń jẹ wọn o ẹ̀wọ́ wàá dá wọn lókòwò tán wọ́n wàá lọ máa fún pastor ní ìdá mẹ́wàá pastor ń fowó títí yín ó fi ń tọ́jú ọmọ tí ó fi ń ra oúnjẹ sínú ilé ṣé church lówó tó fẹ́ tún ṣe ni àbí church lẹ́ni tí wọ́n ṣe kinní kan tó fẹ́ kùn ṣẹ́dá mẹ́wàá wà fẹ́yìn ni ṣe sàárà fáwọn tó bá fẹ́ ṣe sàárà fún ẹ̀ ń lọ dá ṣùgbọ́n ní wọn ò ní dùn torí wípé nǹkan táwọn náà fi ń jẹun nù business center ni gbogbo náà register sí business liability company ẹ jẹ́ ká sí 1 congo of gàrí fẹ́yìn tẹ́ lọ́mọ 5-6 ẹ bọ́ síbi ẹjẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ lọ́mọ 5 1 congo sí ń gba 30,000 naira lóṣù 1 congo of gàrí 1,400 1 congo of rice 3,500 but àwọn kan sọ wípé 7,000 now ní now àwọn kan ní 7,000 ní ike anyways 1 congo of beans 3,200 òṣùwọ̀n o okay èló ni wọ́n ta sẹ̀mó èló ni sẹ̀mó 1 kg èló ni okay torí 1 kg ò lè yọ ẹ̀wọ̀n tó bá bímọ 3-4 ẹ jẹ́ ká sọ pé bóyá bí 2 kg or 3 kg èló ni 5 kg of ẹ jẹ́ ká sọ pé 1 kg 1 kg of sẹ̀mó how much 1 kg of pando yam èló ni wọ́n lé su lọ́jà ṣé ti wà ní pabambari èló náà ń tata èló ni wọ́n ń tata lọ́jà ẹ jẹ́ ká béèrè èló ni wọ́n ń tata how much is tata wọ́n ní bag of rice 82,000 $1 is 1,500 ama 1,400 ẹni bí ní 1,150 1,519 beans is 6k in àti Ìlọrin kí ló dé ẹ̀yin ọmọ Ìlọrin Ìlọrin Àfọ̀njá kí ló ṣẹlẹ̀ 6,000 ní kí ẹwà ọdún mélòó lẹ́fẹ́ fi jẹ ike ọ̀dà kan tán ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọdún mélòó lẹ́fẹ́ fi jẹ ike ọ̀dà kan ọdún mélòó lẹ́fẹ́ fi jẹ ike ọ̀dà ráìsì kan Nàìjíríà ike ẹwà èló ni wọ́n ń ta ráìsì kílò ráìsì tí mo ná ní ìjọ o ó ti di 80 pounds ike kílò yẹn ò kìí ṣe bí n bá sọ pé kílò yẹn ò lè ju bí ike ọ̀dà lọ kò lè ju bí kóńgò yẹn òun tó kóńgò
Kilo yẹn ò tó Congo rice o. Ẹ máa kó bí wọ́n pè ń kó bí owó yẹn. Kò tó kó bí owó, kò lè ju bí half kó bí owó yẹn lọ. I think so. Kilo yẹn kò lè ju bí kó bí owó, kò lè tó kó mi ìròbó tó kó bí owó. Mi ìròbó tó kó bí owó yẹn. Tá bá dẹ̀ tí ń sí. Kò tó kó bí owó. Ẹ dákun báwo lẹ ṣe fẹ́ ṣe? 1 kg of semo now is 1,700. 1,700. Èló ni pound yam? Èló lè epo pupa? Èló ni 5 liters of palm oil? How much is 5 liters of palm oil, please? 5 liters of palm oil èló ni? Kára ògúrì yẹn tutù ló jẹ́ n bá sọ sí. Kọ́rí mi mọ́mọ́ tutù. Èló ni palm oil? Ẹ dá mi lóhùn ẹ̀yin èèyàn yìí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀. Èló, how much is palm oil? 5 liters of palm oil, please. 5 liters of palm oil. Èló ni wọ́n ń tà? Ẹ dákun báwo lẹ ṣe wá fẹ́, báwo lẹ ṣe fẹ́ lífù lóṣù? Ẹ dẹ̀ máa sanwó ilé. Okay, ọdún kan lẹ tí ẹ máa sanwó ilé. Ẹ máa sanwó omi, sorry, owó ná. Ká ti sọ pé yín ò kí sanwó omi. Owó ná. Ẹ ra bag of pure water. Agbọ́pọ̀ ní pure water náà ti di 350. Ẹ dákun, ṣé Nàìjíríà ò rí wípé ó yẹ kí wọ́n wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yìí ni? Àbí irú ìlú wo lélẹ̀? Ara nǹkan tá sọ fún yín nìyẹn o. Ṣé rí ní ìsìn pé bígbà tí mo bá ń jèrè ọ̀rọ̀ lára yín ni. Mo dẹ̀ kétó tẹ́ ń bú mi nígbà náà. Ṣé wá rí ní ìsìn? Tẹ́ bú mi, tẹ́ bú mi, tẹ́ bá bú mi bẹ́ ṣe ṣépè lẹ máa ṣépè fáwọn ọmọ ọ̀tá mi. Lẹ máa ṣépè fúnra yín, lẹ máa ṣépè fáwọn ọmọ ọ̀tá mi. Lẹ ń pè mí lọ́mọ àlè. Oríṣiríṣi ọ̀rọ̀ lẹ sọ sí mi nígbà náà tí mo dẹ̀ ń ké. Mo ti rí ọjọ́ iwájú bó ṣe ń bọ̀ torí pé ìlú ti bàjẹ́ kí Tinubu gan tó débẹ̀. Ìlú gan ti fọ́pọ̀ kí Tinubu pé bí wọ́n bá kan máa ń sọ pé Tinubu ìlú gan ti dàrú kí Tinubu tó dé. Ẹ fún mi ìṣẹ́jú kan mo fẹ́ sáré gbọ́ voice note yìí. Ẹ bá mi béèrè lọ́wọ́ wọn. Mo fẹ́ rà ni, mo ní ìdí ẹ̀ ni. Mo ní ìdí ẹ̀ ni. Mi ní anything lọ́wọ́. Èló ni, honestly I'm broke. Ọlọ́ngbọ̀. Ṣé gbá ẹ̀ kò sí lọ́wọ́ mi. Ẹ bá mi béèrè pé èló ni. Mi ti jẹun látàárọ̀ o. Mi ti jẹun látàárọ̀ o. Ọlọ́ngbọ̀. Mi ní owó kan, mi lówó wọn kankan lọ, mi ní pounds kankan lọ́wọ́ mọ́. Ẹ bá ń béèrè lónìí, ṣé ti dé ni? Let me know. Èmi náà ní ṣe ń gbé owó pọ̀ lọ́wọ́ mi. Ọlọ́ngbọ́ 10 naira ló kù lọ́wọ́ mi, 10 naira. Tí máa pé 10 pounds. 10 pounds ló kù lọ́wọ́ mi. Mi parọ́ 10 pounds ló kù lọ́wọ́ mi láyé lọ́run. Àwọn tó wà nílé á ní Tẹ́ni ọmọ ológo sọ. Ẹ ní mọ̀ pé Tẹ́ni ọmọ ológo ń sọ lọ́rin. Ẹ̀yin go ní mọ̀ pé mi gan ń sọ́fà. Ẹ ní mọ̀ pé mi gangan ń sọ́fà. Ẹ ní mọ̀ pé mi gangan ń sọ́fà. Gbogbo wa ní nǹkan ṣe. Kì í sọ̀dọ̀ yín nìkan àtọ̀dọ̀ tí wá ń bí. Ọ̀dọ̀ tèmi gan 10 naira ló kù lọ́wọ́ mi láyé lọ́run bí mo sì wà. 10 naira. Láyé lọ́run 10 naira. Láàmẹ́wàá. Kí á rẹ̀ ní ṣe ń lọ pààyàn ni. Ilé pààyàn ìsìlé lọ dókò ìsìlé lọ jalè. Ìlówó lọ. Ọlọ́run kó ràn mí lọ́wọ́. Pure water, ẹ wá o. Wọ́n ní pure water 5 litre. Okay, 5 litre of palm oil now is 6,500. Pure water is 500. 30,000 naira tẹ́ ń gbà lóṣù ti tán. Ẹ dákun báwo lẹ ṣe á fẹ́ ṣe? 30,000 naira tẹ́ ń gbà lóṣù ó ti tán. Ẹ dẹ̀ tó fẹ́ rẹ ẹja. Ẹ fẹ́ ra tomato. Ọlọ́run gbọ́ 10 naira ló kù lọ́wọ́ mi ẹ gbàgbọ́. Wàláhì 10 naira ló kù lọ́wọ́ mi. Wàláhì. Ọlọ́run. Níbi tí Ọlọ́run. Wọ́n dẹ̀ ti mú owó ná wá fún mi sí. Wọ́n ti mú owó ná wá, mo ti ní bíìlì méjì. Mi ti sanwó gáàsì. Torí gáàsì gùn tiẹ̀ wá láti jọjọ́ tó bá máa gbé bíìlì wá. Ai! Yóò gbé wá ní gbẹ̀ fún mi. 10 naira ló kù lọ́wọ́ mi. Àwọn èèyàn bí mi, wọ́n believe mi. 10 naira ló kù lọ́wọ́ mi sẹ́. 10 naira owó wọ́n lu ìlókù lọ́wọ́ mi. 10 naira. Ọlọ́run
ṣé rò pé mo ń pa èmi kọ́ Ọlọ́run lórí asán wàláì Ọlọ́run gbọ́ 10 naira ló kù lọ́wọ́ mi ẹ tí mò ń béèrè lọ́wọ́ wọn pé èlò lówó wọn dà èlò ní dọ́là dín bí báyìí sìn lẹ́yìn gbọ́ tí wọ́n sọ fún mi yẹn mo ń béèrè pé èlò ní dọ́là dà bí à ń send náírà tí wọ́n bá ń change sí pounds ní change owó ni exchange ní í ṣe salary ti tán ọmọ ológo tó super yes kẹ èmi nu o ẹ dákun ẹ gbà wá o oúnjẹ tí wọ́n o ní Nàìjíríà náà o gbogbo nǹkan tí wọ́n o abẹ́ ẹ̀ gbọ́ ni wọ́n ní pure water 15 naira ló wá ní bottle water ẹ jẹ́ èdè lọ máa pọn mi mú dandan ní kẹ́ ẹ ro mi mú ẹ lọ máa pọn mi omi odò ẹ náà fi ní kẹ́ ẹ pariwo fúnjọba ẹ̀yin náà ẹ pariwo fúnjọba kán gbẹ́bọ́ ò fún yín ládùúgbò ẹ nílé sọ̀rọ̀ àwọn tó bá tó ń jà fún yẹn tó mọ ní tán sọ́tọ̀ àwọn ni wọ́n tún gbáyé tó bá ti mọ̀ pariwo ti pọ̀ lórí pé gómìnà yín Sanwó-Olú ẹ bá wa sọ omi síbí a nídìí omi Sanwó-Olú yẹn ni ó lọ kó àwọn tiẹ̀ jáde pé kán mọ̀ fún yín 500 naira kẹ́ máa fi àtáàkì tẹ́ ní ọmọ ológo ẹ mọ̀ pé tẹ́ ẹ bá lómi ládùúgbò yín tí bọ́ọ̀ bá wà ní gbogbo àdúgbò tán bá gbẹ́ bọ́ọ̀ méjì sádùúgbò kọ̀ọ̀kan street kọ̀ọ̀kan tó ní bọ́ọ̀ bó bá yẹ ṣe pé kànga náà máa gbẹ́ tí wọ́n bá lè gbẹ́ bọ́ọ̀ jagajìgì kan gbẹ́ kànga méjì sádùúgbò kọ̀ọ̀kan kí kànga yẹn ga sókè kí wọ́n jẹ́ kó ga sókè tí ì ṣe pé bóyá ìtẹ́ ọmọ máa lọ kó sí tó jẹ́ pé bóyá wọ́n máa fẹ́ǹsì wọ́n máa fi bí géètì sí wọ́n máa fi géètì wọ́n máa ráǹtì ẹ̀gẹ́ lí géètì tó yẹ pé wọ́n máa fi kọ́kọ́rọ́ sí tó yẹ pé wọ́n máa pàdé wọ́n ráǹdì ẹ̀ pẹ̀lú géètì wọ́n dẹ̀ máa pàdé tí wọ́n ráǹdì pẹ̀lú géètì tí wọ́n dẹ̀ máa pàdé kò sí dandan ni kó jẹ́ bọ́ o ẹgbẹ́ kànga kó jómi mímu omi kànga tó jẹ́ pé ó ṣe é mu ẹgbẹ́ kànga sí gbogbo àdúgbò kọ̀ọ̀kan kí gbogbo àdúgbò kọ̀ọ̀kan ní kànga kí kànga tó dẹ̀ kan omi bẹ́ẹ̀ bá gbé kànga méjì sádùúgbò kan tó jẹ́ kànga ìjọba àwọn míì náà ní kànga nínú ilé tiwọn nílé wọn bọ̀tẹ́ bá tún gbẹ́ ti sí àdúgbò kọ̀ọ̀kan méjì ládùúgbò kan tàbí mẹ́ta irú owó tẹ́ fi lọ rẹ̀ ra popping machine gbogbo ẹ̀jẹ̀ga jìgì yẹn ẹgbẹ́ kànga fún wọn báwo gbé jágàjìgì tó pẹ́ máa ṣẹ̀ṣẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ jágàjìgì kẹ́ tó wà dókè ńkọ́ ẹ̀yin ẹ má lọ rẹ̀ máa wá dòrò tẹ́ kálukú yóò mọ̀ jù sínú omi ṣé irú eléyìí tó wọ́n fi máa ṣe bọ́ọ̀ yẹn ó máa pẹ́ púpọ̀ bó bá rẹ̀ jẹ́ pé ẹ mọ̀ pé bọ́ọ̀ mi ìgò kí kan omi mọ́ àìmọye bọ́ọ̀ kan tó wà nílùú wa tá àti ẹ̀rí ẹ̀jẹ̀ rẹ̀ táàrọ̀ omi ra tó yẹ pé kò omi ò ní yọ ń bẹ̀ mọ́ Ọlọ́run ló mọ rísì tó mi ò fi gba bẹ̀ kọjá bọ̀ tó bá jẹ́ kànga ni àwọn èèyàn mọ̀ bá yín kó ẹ mọ̀ kó lóṣooṣù ẹ mọ̀ kó ìgbà tẹ́ kó ẹ mọ̀ kó ìgbà tẹ́ kó tẹ́ mọ̀ kó wọ́n bá yín kó tó bá kúnjú wọ́n kó wọ́n fomi sí ó dáa wọ́n kọ́ra bá yín fi géètì sí ni ẹ jẹ́ lọ́ máa pọn mímú pure water pure water fẹ́ 15 naira báwo lè ṣe fẹ́ ṣe dédé ní kéèyàn mú mi ṣé àwọn èèyàn wà ní máa ṣe Nàìjíríà ni nínú gbogbo nǹkan nílùú bí gbóúnjẹ ṣe wọ́n tó nílùú yìí omi ló surplus bí n bá sí omi mi ní ìṣe omi sí lẹ́nu bí n bá lọ títí ní ìṣe omi lọ kódà kọ́ọ̀fù máa gbẹ mí màá déwájú léèbò mi tó yẹ pé wọ́n máa ti fi dispenser àbí kí ló ń pè ìmọ̀ orúkọ rẹ̀ mo ìrántí mọ́ máa rí ilé tí wọ́n ti fi páànù sí tí wọ́n kó síbẹ̀ tẹ́ẹ̀rọ omi ló surplus jù kó mọ lẹ́nu step bòmí gan wà bómi bẹ́ẹ̀ wáì tó jẹ́ pé omi ló tún wá wọ́n ní Nàìjíríà ìjọ omi tó ń jẹ àwọn ìbá ṣe lómi tó Nàìjíríà lómi ju bíbá yìí lọ tún jí omi ẹ̀rọ omi ní 15 naira kí ló ṣẹlẹ̀ wàsó kí ló ṣẹlẹ̀ wàsó di ẹ̀fà omi ẹ̀fà tí wà ń bíbá yìí omi ẹ̀fà yẹn tó jẹ́ nílá ẹ̀fà sáìsì ẹ̀fà yẹn èlò náà ń tà ń bíbá yìí bóyá 7 naira kò wọ 1000 naira Nigeria money kí ló ṣẹlẹ̀ kò wọ 7 naira lónìí yẹn 7 naira bóyá bí kíní ẹwà o gíláàsì mi dó lójú mi bóyá bí 60 naira bí 70 naira kásá ní bóyá bí 100 naira ní ẹ̀fà nílá nìyẹn o bottle water nílá nìyẹn o ṣẹ́rí pé ọ̀rọ̀ ní bọ́ta ní Nàìjíríà omi lásán ordinary water wọ́n ń tà ní wàsó ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ ń sọ pé kọ́lọ́n bá wọn ṣe omi lásán tún wọ́n ẹ̀ tún lè complain ẹ̀ tún lè jà ẹ̀ lè pariwo social media màmá ẹ̀ fún mi ní mo need 500 naira lọ́wọ́ yín ọmọ mi ò tí ì jẹun látàná
ọmọ yín ọmọ school mi ò ti àwọn ọmọ mi ò ti lọ school mo ní business kan tí mò ń ṣe tí mo ti kọ́ṣẹ́ tí mo ṣe kíní kan tẹ́ dákun tẹ́ bá lè fún mi ní 500 naira inú mi á dùn ṣé ìyẹn lẹ fẹ́ máa ṣe lórí social media àbí kẹ́yìn fúnra yín gangan jà fẹ́tọ̀ yín ṣé yóò mọ̀ pé tẹ́ bá jà fẹ́tọ̀ yín ló dẹ̀ wọ́n ṣe ń pa àwọn èèyàn nípakúpa because wọ́n ti rí yín bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé tẹ́ bá ti ń pariwo jù ní tẹ́ máa ti lè fún yín lówó ẹ ti shut up ẹ̀yin náà wọ́n tún máa ṣépè fáwọn èèyàn ṣé yóò mọ̀ pé bẹ́ẹ̀ ẹ̀yin fúnra yín lẹ̀ ń gbowó ògo yín wọ́n ń lò ògo yín ni ṣé yín mọ̀ ń tán fi sínú owó tán fi lé yín lọ́wọ́ tẹ́ bá ti gbà bẹ́ẹ̀ lómi ò lè lásìkò mọ́ kò ní nǹkan kan mọ́ àjọ kan ti ń fún yín lówó kí ni ìyàtọ̀ èèyàn tiẹ̀ máa ń ronú pé okay bí èèyàn bá ń tọ ojú ọ̀nà kan tí ojú ọ̀nà yín ò bá dà èèyàn máa ń padà lọ́nà bẹ̀ ni owó tẹ̀ ń gbà láti ọdún ìwá táwọn bàbá ńlá yín ti ń gbàgbàgbàgbà ẹjọ́ kí ló fi fẹ́fọ́ yín láti gbà tẹ́ ti gba òmìnira kí Nàìjíríà má ní ìtumọ̀ ẹ sì ń gbowó yìí náà ni ẹlòmíì yá ló ń ta PVC ẹ lọ gba PVC yín ẹ tó ń ta ẹ ń ta PVC yín ṣé ilé ayé nìyẹn ìbéèrè ni o ṣé ilé ayé nìyẹn ó ga o. One bottle of Coke of minerals now is 400 naira. Ẹ dákun báwo mo ṣe wá fẹ́ jẹun báyìí. Nígbà tí bá lọ́mọ mẹ́rin. Báwo lẹ ṣe fẹ́ jẹun? Gbogbo Coca-Cola yín mi ò tiẹ̀ mi. Coca-Cola tẹ́yin ń tà ní tẹ́ pè ní 400 naira lọ́dọ̀ yín. Jẹ́ kí n wòye tó jẹ́ ní ọ̀dọ̀ wa 400 naira yẹn. Jẹ́ wòye tó ń ta Pepsi, Camp Pepsi yẹn bí. Jẹ́ kí n wòye tó jẹ́ ní exchange rate. Let me check exchange rates. Ẹ jẹ́ kí n wo exchange rate ti Coca-Cola. That's okay o. Mi tí mú mi rárá lẹ́nu. Jẹ́ lọ boil omi. Èmi gan gbó mi lé náà ni. Torí ó dà kí n ra omi mi wà bí oní ke bottle yẹn ni mo máa ń rà. Mo sì máa boil ẹ̀. Mi tó bẹ́ẹ̀ kí n má boil ẹ̀, mo máa boil ẹ̀. Ẹ wá o, ẹ wá o, sinimá olóríta mu. Ẹ wá o, sinimá olóríta. Wèrè méjì ohun ẹ wá o. Kí ló dé tí kìíní ṣe dáadáa báyìí? Kò ṣiṣẹ́ o. Aníkàwò pánsì ní kìíní ni kò dé ṣiṣẹ́. Nígbà tí bottle water. Èló ni wọ́n ń tẹ ẹyin ẹ má bínú. Mo fẹ́ mọ iye tó ń tẹ. Èló ni crate of egg náà. Èló ni ẹyin ẹyọ kan. Please, èló ni wọ́n ń tẹ ẹyin ẹyọ kan. Èló lẹ́rìn ẹyin ẹyọ kan sìn. How much is one egg? Please, how much is one egg? How much is one egg? Èló ni wọ́n ń tẹ ẹyin? 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 Èló ni wọ́n ń tẹ ẹyin o? Ẹ dá mi lóhùn. How much is ẹyin, please? 170. Tẹ́ bá lọ́mọ méjì ńkọ́? Tẹ́ bá lọ́mọ mẹ́ta tó dẹ̀ lọ síléèwé. Tẹ́ dẹ̀ máa sí ẹyin fún. Tẹ́ máa sí ẹyin sí orí ráìsì fún. Tẹ́ máa sí ẹyin sórí ráìsì fún. 40 naira lẹ́yìn. 40 naira báwo? Kí ló dé tí wọ́n ń parọ́ Tọ́lání? Kí ló dé tó ń parọ́? 40 naira báwo? 170. Ẹni yìí ní 150. Tẹ́ bá wá lọ́mọ mẹ́rin ńkọ́? Tẹ́ dẹ̀ máa sóúnjẹ fún lọ sí school.
tẹ́ máa ṣe rice fún tẹ́ máa fẹ̀yìn sí ẹ̀yin mẹ́rin 900 àbí 600 naira fún oní 150 ni mò ń sọ yẹn o 600 naira 600 naira fún oúnjẹ àárọ̀ lásán ẹja gun ò ṣe kọlù lọ́jà ẹran ò ṣe kọlù lọ́jà chicken ò ṣe kọlù lọ́jà 1 egg 2 egg is 50 naira 150 now kí ló dé tí wọ́n ń parọ́ bóyá kó sọ bí tó ti ń ta àwọn kan ní 150 naira lẹ́yọ̀ kan ẹni yìí ní méjì ṣé ká wá sọ pé 70 naira ni ó dà pé lè ti jẹ yín ti pẹ́ ó ti rẹ̀ yín ti pẹ́ ele ti jẹ yín ti pẹ́ Nàìjíríà ẹ dákun báwo lẹ ṣe fẹ́ ṣe ìgbésí ayé báyìí pọ̀nmọ́ ò ṣe kọlù lọ́jà ẹja gan ti di góòlù èló gan wá ló ń tẹ ẹran tẹ bá fẹ́ òkè tẹ bá tẹ wá fẹ́ ṣe èló ẹ ti jẹ́ ká wá fi gbogbo yẹn lẹ̀ èló ni wọ́n ń tẹja èló ni wọ́n ń tẹja tó lẹ́ja ata èló ni wọ́n ń ta ewédú àti ilá ike tán máa ń lélẹ̀ yẹn báwo náà ṣe máa ń tà. You have called isn't available at the moment. Please try again later. Ẹ dá mi lóhùn o. Ẹ dá mi lóhùn o. Ẹja kote àbí ẹrísì ìkànnù méjèèjì. Àní ata tán máa ń lélẹ̀ lọ́jà ata. Ata tán máa ń lélẹ̀ lọ́jà ni mò ń sọ nípa rẹ̀ ata. Àti 1 egg is 200 naira, 3 egg is 500 naira. Ẹjẹ òkú èkó, àní ata. Tẹ́ máa fi ṣe bá ṣàṣe kiri ẹ ṣàfàtà sọ́bẹ̀. Èló ni wọ́n ń ta rodo? Mélòó ni ata rodo tó ń tà báyìí bẹ́ẹ̀ ló ṣe ń lé ata rodo àti ilá lọ́jà báwo lẹ ṣe fẹ́ sí ọbẹ̀ yìí? Àbí tẹ́ bá sáré gàrí ilá la fi jẹ tàbí ewédú. Ẹ sì fata sí. Báwo ló ṣe ń ta ata lọ́jà ni mo béèrè? Èló ni ilé ata lọ́jà? Èló ni ń ta tàǹtàṣé? Ata sọ̀mbọ̀, rodo, ewédú 100 naira. Ẹ dákun gàgà mélòó lọ 100 naira yẹn? Ṣé ewédú yẹn tó ẹ̀yin mẹ́rin jẹ? Ó tó yín jẹ lọ́jọ́ méjì. Ṣé ẹ lè jẹ ewédú yẹn fọ́jọ́ mẹ́ta? Ṣé ẹ lè fi sẹ́yìn bí mẹ́rin lè jẹ fọ́jọ́ méjì kẹtẹ̀ lẹ́yìn mẹ́rin? Ṣé ẹ lè fi jẹ for 2 days? Ṣé ẹ lè jẹ ewédú yẹn fún 2 days? Sọ̀mbọ̀ àti tàǹtàṣé Haúsá ti wà o. Kí là ń wí tí ní ti olóngìní ló wà lábèrè? Kí ni wọ́n ń tà bẹ́ẹ̀ lábèrè lọ́wọ́ yín? Eléyìí ga o. Tàǹtàṣé 150 for 1. Rodo 5. Say ye ṣe ẹ má mú mi ṣeré now. Let's stop it, jàre. Ẹ má mú mi ṣeré now. Ẹ jẹ́ ká serious now. Adiola, let's serious please. I don't like it. Báwo ló ṣe máa sọ pé àbí ọmọ Kẹ́mi ni. Báwo ló ṣe máa sọ pé tàǹtàṣé ẹyọ kan péré, ẹyọ kan péré 150. Mélòó wá lẹ fẹ́ fi ṣe bẹ̀? Like 5 pieces of okra 200 naira. Ilá mẹ́wàá. Ṣé ilá márùn yẹn só tẹ́yìn ilá márùn tán tà ní 200 naira 200 naira yẹn só tẹ́yìn mẹ́rin jẹun. Ìbéèrè ni só tó ẹ̀yin mẹ́rin só tó yín jẹun. No wonder táwọn èèyàn fi ń ṣe léṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ń kú, ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe àwọn àìsàn tó ń sọ̀pọ̀lọpọ̀ sì ní ebi ọ̀sà máa mú àwọn èèyàn púpọ̀. Ẹ dákun báwo lẹ ṣe fẹ́ ṣe ilá ewédú gàgà mélòó lẹ fẹ́ ṣe ní 100 naira? Ilá gàgà márùn péré 200 naira. Ilá márùn yóò tó mi jẹ èmi nìkan kò tó mi jẹ torí mi like ilá púpọ̀. Tí má fẹ́ ṣe ilá nìkan jẹ lá ni mi jẹ lá. Mo tí bá fẹ́ jẹ lá mà wá máa mú gàgà márùn péré. Tí bá ra ṣẹ̀ṣẹ̀ tí yẹn gan tí má jà pa gan half ẹ̀ gan ni mo máa ń lọ. Tí máa blend tó máa yí ti pọ̀n. Kíni ilá márùn péré. Ẹ dákun báwo lẹ ṣe fẹ́ jẹ ẹ̀yin mélòó lẹ fẹ́ jẹ lá márùn yẹn? 6 pieces of okra
is for one person. Abi? Otani now, ni joku ekeyan sebe ma so mi le fi jẹun ni. It's 90 in Abuja. Ko báwo lẹ ṣe lifu, mo nbere ni o. De gbogbo yin de dákẹ́ de lè sọ̀rọ̀ ní fún jọba. Lè bá jọba sọ̀rọ̀ gbogbo yin de dákẹ́. Báwo lẹ ṣe máa dákẹ́ ru ẹ? Báwo lẹ ṣe máa dákẹ́ ru ẹ? Eléyìí ga díẹ̀ o. Ẹ̀yin ọmọ ìyá mi. Eléyìí gbẹnu tán o. Ọlọ́run ni kó ṣàánú wa báyìí o. Báwo ni ká ṣe ṣe? Báwo lẹ ṣe fẹ́ ṣe? Àbáwọn tí bàbá yẹn fi bú sẹ́kún tó ní gbogbo ẹpọ̀n ló ti gbọ́. Tágbàlagbà ibú ẹkún. Tó bú ẹkún gbà pé bí ń pa àwọn pé gbogbo ẹpọ̀n àwọn ti ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo ẹpọ̀n ló ti gbóná. Epo gan kọ́. Ibẹ̀ láti tún ráwọn ibẹ̀ ẹ̀dẹ̀ tí ń ráwọn olówó tí àwọn olóṣèlú yẹn tí àwọn olórin yín tí wọ́n kan lọ síwájú olórin tí wọ́n ń ju béèlì ṣé irú àwọn yẹn kọ́ ló yẹ kẹ́ máa lọ bàjà kẹ́ máa petition wọn. Ebi ń paráàlú àwọn kan lọ mówó wọ́n lọ ná béèlì nínú ọjà wọ́n ná béèlì fáwọn eléré wọ́n ń fún owó àwọn míì flaunt ilé tán máa láwọn ń kọ́lé bó náà ti ń rówó owó ẹlòmíà ló ń kọ́lé mo ti kọ́lé méjìlá kọ́dún yìí tó parí bó lẹ́ti rówó ṣé ń bá wọn yẹn ṣé ń bá gọ́ọ̀mẹ̀ntì ṣe money laundry ni àbẹ́ ń bá wọn ṣe àwọn sẹ́ẹ̀kùnkùn kan bó lẹ́ti rówó torí àwọn tó lè lówó nísìnyí làwọn tó ń ṣiṣẹ́ fún ìjọba àwọn tó ń ṣiṣẹ́ fún ìjọba kì í ṣe àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ àwọn tó ń ṣiṣẹ́ tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ kọ̀kọ̀ fún ìjọba ni mò ń sọ o kì í ṣe àwọn tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ ìjọba o àwọn tó ń ṣiṣẹ́ ìjọba òlu àlẹ́ àwọn tó ń ṣiṣẹ́ kọ̀kọ̀ fún ìjọba àtàwọn politician nìkan làwọn tó ń jẹun ní Nàìjíríà sí àtàwọn tó ń ṣiṣẹ́ fún politician àwọn tó ká òkè àwọn ọmọ àrẹ àìsà àwọn náà tún máa lé àwọn èèyàn báyìí lẹ́nu géètì wọ́n tún máa gbowó lọ́wọ́ àwọn èèyàn báyìí o wọ́n ní jẹ́ káwọn èèyàn nísinmi o wọ́n ní jẹ́ káwọn èèyàn gbádùn báyìí o. Ló ṣe ti bá mi change ẹ̀ mo ń pè yín náà kí ló ṣẹlẹ̀ gbé kọ́ ẹ sọ̀rọ̀ táìmù ń lọ bó o ní rí pé mò ń pè ní kí ló ń ṣe máa nìyí ọ̀gá adé mi ò lówó lọ́wọ́ o. Àbí kí ló ṣẹlẹ̀ tó dẹ̀ wá ṣe bí péré tó dẹ̀ wá gbé kọ̀ kí ló dé gan máa fi kọ́ bá tiẹ̀ jẹ́ òní ní 6 fa 6 ọ̀la 7 8 9 10 11 6 days ọ̀gádé àfikọ́ pa ọ́ ó lágbára báyìí ní Nàìjíríà ó báwo lẹ ṣe á fẹ́ ṣe báyìí ọ̀dọ̀ tèmi náà bí kí n má parọ́ nǹkan náà wọ́n ń bí ẹ̀rí mi tí mò ń béèrè mò ń complain kò sówó ọlọ́ngbọ́ mo ń béèrè mi. Mo ń sọ fún yín ni pé as you can see I'm broke. I need money. Mo need owó, mo fẹ́ lọ ṣẹ́ owó. Mo máa transfer náírà sí wọn. Màá wá fi gba owó wọn bí. Kò sówó lọ́wọ́ mi. Máa transfer la máa ṣe sí Ọlọ́run. Because mo ti budget ara mi. I budget myself. Èmi gan budget. Mo ní budget bí ẹ ṣe ń wò mí. Mo láwọn nǹkan tí mo ń ṣe. Mo ti budget ẹ̀ bí. What can I do? Can I kill myself? I cannot kill myself. I cannot kill myself. Oh. I cannot kill myself. Oh. I cannot kill myself. Oh. Mi lè para mi. Honestly, I cannot kill myself. Hello. Mi lè para mi. Èmi tẹ́ni mi lè para mi. Mi lè wá kú. Ẹ máa ń gbọ́ mi lè wá kú. Mi lè wá kú kan dẹ̀ ní kò lè joyè lé bàbẹ́.
ṣe tán kú o, God will help us o. Ṣé máa ṣe àwọn kò yẹ kẹ́ complain. Gbogbo ilé tẹ́ fi ń búyàn kiri, tẹ́lóbì yìí fi ń búyàn kiri lábẹ́ kọ́mẹ́ǹtì. Tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń ṣe lé. Tó yẹ kẹ́ fi complain fún ìjọba. Níbi tó lè di omi tún wọ́n, so yẹ kó omi tún wọ́n, omi. Ẹlẹ́wọ̀n kí ló wà nínú omi ló yẹ kó lẹ́sì jù. Téèyàn bá tiẹ̀ jẹun nísìn, bí èmi ò bá ti jẹ nísìn, aago mélòó ló lù lọ́dọ̀ mi nsìn. Aago 7, ó kọjá ìṣẹ́jú 7 lọ́dọ̀ mi. Mi ti jẹun àárọ̀. Ẹ wò omi mi rè tí n bá bọ́ sí kitchen nísìn, gáàsì ò lè wọ́n, máa boil ẹ̀. Mo máa mú tí n bá dẹ̀ ti mú mo lè mú bí 2 nsìn. Ọlá pé mi tí mú ká ní mo ti kọ́kọ́ mú mi yẹn ni. Ebi á ti máa pa mí lè bọ́ mi tí mú kankan. So mi ìgbàwẹ̀ o, mi rẹ̀ tí jẹun. Ìṣe pé mi ò tẹ́bí ní fóònù tí ń tẹ̀ ní o. Ọlọ́run ṣàánú fún Tẹ́ni ọmọ ológun, jẹ́ kébi gan lọ pààrọ̀ owó. Mi ì lówó lọ́wọ́. Máa lọ change bí 100,000 naira nsìn. Máa lọ change sí pounds. Màá mú yẹn dání díẹ̀. Kọ́lọ̀ ń ṣàánú Tẹ́ni ọmọ ológun bí ti ń ti láti ọdún inú. Èyí tẹ́ ẹ̀ mọ̀ bí mo ṣe ń yí. Èmi gan bẹ́ẹ̀ ṣe ń wò mí. Èmi máa ń ra owó ni. Ṣẹlẹ́yìn tẹ́ wà Nàìjíríà ńgbà tí ọ̀rọ̀ olówó fi ṣẹlẹ̀ tán. À ń ra owó ní kinní kan. Mo kàn wọ́n fi rẹ́rìn ní gbé. Ntẹ́mi ti ṣe láti bí 5 years. Ọdún 5 ni mo ti ń ra owó. Èló ni sálárì tí mo gbà. Mi lágbára ṣe lọ títí mi lè dorí kodò. Tí má ti ń dorí kodò ojú máa ń kọ́ mi. Iṣẹ́ mi ò tún wá fàyè gbà. Kò síbi tí mo dé báyìí tí má ti bá Nàìjíríà ńbẹ̀ máa kúrò ńbẹ̀ ni. Torí Nàìjíríà máa ń set mi up. Wọ́n máa ń ṣèkà fún mi níbi iṣẹ́. So bí n bá wà níbi iṣẹ́ tó bá ti di pé mo bá Nàìjíríà ńbẹ̀ àbí Nàìjíríà mo pàdé wọn lọ́nà. Ìní débẹ̀ mọ́. Màá kàn pẹ̀ lórí fóònù kó lọ pẹ̀lú mi. Mi wà mọ́ mi lè jẹ́ ọ̀pá mi. Nítorí ọ̀rọ̀ Nàìjíríà. Torí ibi tí mo lọ tẹ́lẹ̀ wọ́n set me up. Ẹ máa ń tọ́jú Tẹ́ni ọmọ ológun rí. Mo máa ń ra owó ni o. Mo máa ń ra owó. Bọ́lá pàwọ̀ kì í fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Mo máa lọ ṣẹ́ owó nsìn. Mo ń pè gbogbo wọn nsìn bóyá kí n ṣẹ́ owó. Mo ní ìdòwò, mi ló ń jẹun lé, kò sí nǹkankan. Mi ní nǹkankan. Mi ní anything nínú ilé. Mo lórí tẹ́lẹ̀ inú tó ń gbé kọ́. Gbogbo yẹ gbé kọ́. Gbogbo yẹ gbé kọ́. Every one of you should pick the call. Àní credit gan tí wọ́n káàdì tí wọ́n. Subscriber mi ní tí mo máa ń subscribe wọ́n ti fi 100 lé lórí. Wọ́n ti fi 100 lé lórí. Wọ́n tún ti fi 100 lé subscribe mi. Wọ́n náà ti fi lé. Owó line mi. Wọ́n ti fi £35 lé lórí. I am tired. Kọ́lọ́run kó ràn mí lọ́wọ́ kó ṣàánú fún mi. Má ní yí gbé kọ́ rẹ̀. Mo ní di owó. Kò lọ́wọ́ mi fa. I need money. Honestly, I need money. I'm hungry. Ibi ń pa mí o. Nàìjíríà nìkan kọ́ lójú ti rí o. Àwọn tó wà lẹ́yìn òdì náà ojú ń rí. Hello bàbá ẹ̀. Ṣé wàá pa? Ṣé ẹ ti dé ni? Ṣàlàáfíà lẹ́wà. Ẹ wo mo wà kò só lọ́wọ́ mi ni. Ṣé tí wá bá mi ṣé ti béèrè? Ẹ lè máa béèrè bóyá rírà ni àbí ṣiṣẹ́. Ìgbà tí mo béèrè nígbà tẹ́sí lẹ́jọ́ ẹ̀ tí mo lọ́wọ́ ìyẹ̀ woman kan tí mo ní lórí fún tí mo kàn gbé lẹ́nu jù láì kó ní 5,000. No, 4 days ago ni o 4 days ago tí dé ngbà yẹn ìgbà tẹ́ sọ fún mi pé ẹ ṣì wà nílé mo wá béèrè lọ́wọ́ ó ti wá mi ní ṣe ń gbá £10 péré lókù lọ́wọ́ mi tí jẹun látàárọ̀ ebi ń pa mí mi ló lọ́ọ̀ ni Ọlọ́run mo sọ lọ́wọ́ mi wà láì
mo broke gan. Mo broke gan. Inú kí lẹ jẹ? Ẹ bá máa ti omi gbígbóná ló yẹ kẹ́ máa kọ́kọ́ mu. Even tí yẹn máa kọ́kọ́ mu omi gbígbóná, omi tó lọ́wọ́rọ́, sorry. Omi ní kẹ́ máa kọ́kọ́ mu. Irú bẹ́ẹ̀ ṣe dé yẹn ẹ kọ́kọ́ mu mi. Ẹ bá ti mú mi, sorry. Ẹ̀yin náà ẹ máa mu jẹ̀dí. Ibẹ̀ ń lọ Nàìjíríà ń wọlé. Tẹ́ ti máa ra kíní jẹ̀dí. Kí ló ṣe ìyàwó yín? Kí ló tún ṣe wọ́n? Kí ló ṣẹlẹ̀? Ẹ wọṣọ o, ọlọ́mọjà sófò dànù lójijì o. Ẹ máa wọṣọ o. Ẹ máa bọ́ mọ́nú ilé o, bá wà ní ṣọ́ọ̀pù. Bí o bá wọ̀ gẹ́ lọ gẹ́ẹ̀tì ìta náà, ẹ máa tọ́ ìta sí ṣọ́ọ̀pù. Ẹ máa ìtẹ́ máa wọṣọ, ẹ máa wọ sọ́ọ̀sì, ẹ máa kó gbẹ bọ́ra. Jẹ̀dí bíbá o. Ṣe bọ́n lága tó máa ń ga. Ṣé bí wọ́n ní àga tó máa ń ga. Wọ́n dẹ̀ àwọn èèyàn dẹ̀ jókòó, àwọn dẹ̀ jókòó lé lórí, wọ́n dẹ̀ máa dirun. Iṣẹ́ irun ṣíṣe náà iṣẹ́ tó ṣe kìíní bí iṣẹ́ ìnàró. But wọ́n á jókòó. Ọlọ́run á gba gbogbo ògo. Ẹ ṣá máa lo oògùn. Ẹ̀yin náà lọ wá nǹkan lò. Ẹ ń lọ lé ẹ̀ ń bọ̀ ẹ lọ wá nǹkan lò. Bóyá ẹ̀dẹ̀ yàgbẹ́, bóyá yàgbẹ́. Míìkì àti mọ́ọ̀tì. Ó máa mú yàn yàgbẹ́ ni. Ó máa mú yàn yàgbẹ́. Ẹ mu omi gbígbóná. Ẹ mu omi, ẹ boil omi, ẹ mu omi tó, ẹ máa mu omi gbígbóná. Tótútù náà bá ti pọ̀ jù nínú, tótútù bá ti kó sí mi náà nínú, ó máa ń run mi nínú gidi. Tótútù bá ti kó sí mi nínú jù. Bí mo ṣe wà mi mu omi tútù o. Mi lè mu omi tútù. Kódà kí n travel kí n lọ anywhere, mo máa gbé kẹ́tù dání, kò kàn mí. Omi tútù mi mu omi tútù. Kódà kí n ra omi báyìí, kó jó omi tútù, kó jẹ́ pé ẹ gbà. Kó má jẹ́ pé ó wà nínú fíríjì rárá, mo gbọ́dọ̀ tún wọ́ọ̀mù ẹ̀ tó máa wọ́ọ̀mù. Ẹ mu omi, ó yẹ sùn díẹ̀. Mi ní báwo mo ṣe wá fẹ́ gẹ́ẹ̀tì báyìí. Ẹ má mi bèrè mi máa tí ì jẹun, ẹ má jẹ́ kí kó yí kọ mi. Ẹ má jẹ́ kó yí kọ mi, òyì máa kọ mi níjẹrin. Ẹ sẹ́yìn wà nílé ni, sẹ́yìn tẹ́lẹ̀ sí ní tẹ́ travel. Ẹni mo fi falẹ̀. So lọ́wọ́ mi, àwọn pípù yóò dẹ̀ sanwó mi, kán ti ẹ̀ sanwó mi, àwọn olóòdúkú tán ṣèkà fún mi ni o, wọ́n sanwó fún mi. Àwọn èèyàn dẹ̀ rò pé mo méèkì owó ni wọ́n mọ̀ pé mi méèkì owó láti bí oṣù mélòó. Àwọn ọmọ máa ti lọ bí oṣù mẹ́jọ. Àbáwẹ̀ náà bíbí yìí o, láti bí 8 months. Wọ́n sọ sí ń gbá fún mi lórí YouTube mi ṣá. 8 months wọ́n fún mi ní ìṣe ń gbá olórí burúkú. Wọ́n dẹ̀ máa ní mò ń gbowó. Àwọn bíbú yóò mọ̀ kankan. 8 months. Ẹ wo mo tọrọ wọn náà àti ṣàdúrà wọn gbà. Wọ́n tún bá ṣe ń ṣàdúrà tó náà wọ́n ń pọ̀ sí ni o. Pípọ̀ nira ẹ̀. Ẹ̀sìpẹ́rì. Ẹ wò kọ́lọ̀ ń kó ràn mí lọ́wọ́. Ó yẹ sùn. Ẹ bá mi bèrè kẹ́ wá fún mi ní feedback lórí WhatsApp. Ok, ó yẹ sùn dáadáa. Ẹ wọ́ mu omi. Ẹ lo flagyl tó bá fẹ́ pọ̀ jù. Ire o. Sẹ́rí bá sówó lọ́wọ́ tẹ́ni ọmọ ológo. Àwọn kan tó sọ pé mo make owó. YouTube ò sanwó kankan fún mi láti bí 8 months. Láti bí oṣù mẹ́jọ. Ìgbà pen. Báwọn kan wọ́n make owó. Wọ́n fi mobile make owó. TikTok tó ti ń fún mi ní àwọn gift kékèké. Àti orí bíbà tó ti ń fún mi láwọn owó tó ti ń fún mi ní bíbà. Ibi tó ń wọ̀ lọ ti ẹ̀ ká kọ́kọ́ fọ́rọ̀ Facebook sílẹ̀ torí bí bá ti ń ron tún tiẹ̀ inú máa bí mi. TikTok yẹn tó máa ń fún mi gift yẹn mo ti gba kíní rẹ̀ but Nàìjíríà ni owó rẹ̀ lọ $200 mo gbà.
lórí TikTok mi níjó ni gba 200 kì í ṣe kan náà o kì í ṣọjọ́ kan o lóṣù kan ni o 200 lóṣù kan 200 lóṣù kan Ọlọ́run Nàìjíríà ló lọ torí ọlá pé kì í ṣe èmi náà ni ẹ mọ̀ pé PayPal ni mo fi gbà kì í sọ́dọ̀ mi bí so náírà ni so kò lè pay mi bí eléyìí tí màá fọwọ́ mi gbà ń bí ká ní YouTube mi ní bíbá ni màá ti gbà so wọ́n dẹ̀ san fún mi wọ́n dẹ̀ ń ṣèkà fún mi bọ̀ mo fa ẹni tó flag tó report account mi mo fa yín lé kóòtù Ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin make owó ẹ jẹ́ kémi make owó ẹ dẹ̀ mọ̀ pé mò ń suffer ẹ dẹ̀ mọ̀ pé mò ń jìyà gan ẹ dẹ̀ wo odidi èèyàn tó ń fi èmi nìkan jẹun ẹ wá dúdú àwọn tó ń cut fídíò mi tán lọ fi mi make owó èmi tí mo wá jìyà tí mo suffer tí mo ń ṣe wàhálà tí mo ń lágùn tí mo ń ra data ẹ wá ń report tọ̀dọ̀ tèmi àwọn tí wọ́n wá lọ níbi tán ti ń gbé show mi lọ yẹn report tí wọ́n bẹ̀ yẹn report àwọn tó yẹ ṣe bẹ́ẹ̀ mi náà ni mo ń sọ̀rọ̀ ńbẹ̀ so yẹ kẹ́jẹ́ kan wò wọ́n ṣe bẹ́ẹ̀ mi gangan lẹ fẹ́ gbọ́ kò yẹ kẹ́jẹ́ kan rí wọn wò rárá ó yẹ kẹ́ máa flag page tiwọn náà ni kẹ́ máa report account tiwọn náà but ẹ ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kálẹ̀ ń ṣe èyí tí yín gan kọjú oògùn owó ẹ máa cut show oníṣẹ́ ẹ wà máa ṣe I'm a gifter person I'm a gifter ìkankanu yín tẹ́ ń gbé show mi rẹ́ tó fún mi láyọ̀ rí lórí TikTok yẹn ẹ dẹ̀ ń cut show mi ìkankanu yóò fún mi láyọ̀ rí kẹ́ fún mi láyọ̀ tó tóbi jù láyé lẹ́yìn kẹ́ fún mi ní money gun dẹ̀ fún mi bẹ́ẹ̀ bá fún mi ní money gun èló ni money gun lánàá tí mo parí show lánàá ẹ wo adúdú hours tí mo lò tí mo dẹ̀ mú information wá tí mo dẹ̀ pariwo mo parí báyìí mo rí $3 Ọlọ́run tó dá ayé tó lọ́rùn $3 ni mo rí lánàá $3 ẹ mọ̀ kó mọ̀ pé èmi máa ń sọ rẹ̀ báyìí bẹ́ẹ̀ wò $3 kéèyàn pariwo kó fẹ́ fún fò $3 ṣé data kan ni mo jó lórí TikTok ẹ wò mo lò 4 hours $3 4 hours ṣé data tí mo ṣe wọlé ra data 4 hours ó fi ṣiṣẹ́ oṣù kan wá wà wò kó wá rí $3 every day èló ló jẹ́ lóṣù ẹ jẹ́ ká calculate ẹ jẹ́ ká multiply rẹ̀ kó tẹ̀ jẹ́ pé every day èmi dẹ̀ ní mi ẹ dẹ̀ mọ̀ pé kìí ṣe ojoojúmọ́ ni mò ń jáde lórí TikTok kìí ṣe ojoojúmọ́ náà fún yàn ní nǹkan àìmọye ìgbà míì gan wọn ní fún ẹni tí ń gbá láìmọye ìgbà míì gan wà kúrò ń bẹ báyìí sí ń gbá ẹlòmíì ò jẹ́ ní fún ẹni tí ń gbá wà lọ bẹ̀ ń gbá wọn ní fún ẹni tí ń gbá báyìí ṣe pé owó léèyàn bá lọ ṣùgbọ́n wọn ẹ appreciate Temi ọmọ ológo wọ́n dẹ̀ ní wọn tán kọ́ ti show mi tán fi mí jẹun ayé yẹn dájú tẹ́rì $90 ṣé $90 ní owó olé gbà mí oṣù méjì oṣù kan gbà mí oṣù méjì àtàbọ̀ ń gbà mí $200 mo gba $200 sí ìjọ ní Nàìjíríà ló lọ mo fẹ́ lọ sẹ́ náírà mo fẹ́ sẹ́ sí pounds mi lówó lọ́wọ́ I need money mo fẹ́ sẹ́ sí mo fẹ́ sẹ́ pounds mo máa lọ ra èmi náà máa lọ ra owó wọn ni kò sówó lọ́wọ́ mi ẹ ṣàánú fún Temi ọmọ ológo àjíjọjọ ta ni ò tí jẹ lónìí kó nawọ́ sókè ìwọ tó bá ti jẹ lónìí nawọ́ ẹ̀ sókè sálárì gan kéré a tún sọ fún wọn níbi iṣẹ́ mi mo ní kó fi kówó mi ó ní tí ìbá ti lè gbà kí n mọ lọlé mo ní kó fi kówó pé owó mi ti kéré jù pé ṣe bó mọ̀ pé dọ́là ti pọ̀ owó ọkọ̀ dẹ̀ tí wọ́n mo lówó ọkọ̀ tí wọ́n pé sóò náà rí àwọn oúnjẹ tí wọ́n nǹkan kan tí wọ́n ó ní tí mi bá ti lè gbà ó ní bí a kò ń pẹ̀lú mi kò dẹ̀ tó nǹkan náà iṣẹ́ tá à ń ṣe náà ṣe ọjọ́ mẹ́ta ni mo máa ń ṣe torí tí mi lè ṣe full job bíi kí n tún wá fi tọ̀ online kan báwo mo ṣe fẹ́ ṣe online gangan ni my best tí Ọlọ́run gan sọ pé mi ò gbúdọ̀ fílẹ̀ láyé the best job me is activist is online job talk ọ̀rọ̀ gangan níṣẹ́ mi tí n bá sọ̀rọ̀ báyìí ó máa rẹ̀ ta mi ni o kí n má sọ̀rọ̀ báyìí ó máa rọ̀ ta mi ni tí n bá ti sọ̀rọ̀ báyìí ó máa rẹ̀ ọ̀tá mi tán máa gbogbo ara máa ro mí but tí n bá ti lè sọ̀rọ̀ báyìí ó ti parí ẹ máa rò wípé mo gba abẹ́rẹ́ nájì ni
ní ìsìnkí tó sọ̀rọ̀ lórí so nísìn dádì pè mí lẹ́ẹ̀kan wọ́n rí pé voice ní kí ló dé tí voice ẹ lọlẹ̀ báwọn kí ló ṣẹlẹ̀ sóhun ni òde mi nìkan mo wà nílé ní mi sùn gbà mo ọ̀dẹ̀ gbá fóònù mú ní ìsìn omi tún jáké because energy means my talk ọmọ ẹ̀ fáyìn sí gan ṣáá ni irun ìfìtì mi ṣá nínú ẹ rí pé irun mi ò já níwájú mo ní irun gan o ẹ rí pé mo tún yọ tẹ́dì rough coil ẹ rí bó ṣe coil ẹ bó ṣe coil ẹ bó ṣe coil gbà tí mo fọṣẹ sí tán lánàá ká ní mo ní jẹ́ ọ̀nì gbà tí mo fọṣẹ sí lánàá yẹn mo fọṣẹ díẹ̀ sí because mo kàn fi fọ́ ni pé kó kàn má sí bẹ́ẹ̀ yẹn mo kàn fọṣẹ díẹ̀ sí mo wá mú brush ẹ mọ̀ brush yẹn mo wá mú brush mo wá fi brush ṣe báyìí pé kó lè coil kó lè coil kó lè coil kó lè coil ọmọ tó dà àdádì ó di tí wọ́n lọ gbómi lẹ́nà ibi tí ń pa mí inú tí ń ta mí inú tí ń ta mí o kí n parọ́ wàlá inú tí ń ta mí inú ṣẹ̀ṣẹ̀ ń ta mí inú tí ń ta mí ọlọ́run yẹn lọ gbómi lẹ́nà omi ní kọ̀kọ́ mu first omi ní kọ̀kọ́ bọ́ìlì omi tí wọ́n mú mi 101 àjọ manage ni ẹ̀yin ará Nàìjíríà yé complain mọ́ ẹ mọ̀ complain àjọ manage ni o ẹ̀yin ará Nàìjíríà nísìn èmi ò tí ì jẹ́ àárọ̀ orí pé ìjáde tó yẹ pé mò ń jáde ni màá ti kọ́kọ́ mu omi mo ní bread but mi ní cheese I have bread in my fridge ó wà ní freezer mo ní bread mo jẹ bread mo jẹ búgà mo jẹ bread mo jẹ I still have like a slice. I have maybe 10 slices. Àti pack kan. Jẹ bread. Jẹ bread kí ni mo tó mo jẹ. Òkèlè ni mo like òkèlè. Òkèlè. Mo máa sókè ẹ̀wà lánàá. Kí wọ́n lọ blend ẹ̀wà yẹn kí n fi jòkè. Máa blend ẹ̀wà. Ẹ̀yin tí mọ̀mọ́ ti ń jẹ́ kí n tó kọ́ yín láwọn oúnjẹ kan. Sẹ́rí carrots. Èmi máa fi ń sèkèlè o. Carrots yẹn. Mo máa cut ẹ̀ wẹ́wẹ́. Èmi tí ẹ máa ń rin ni. Mo máa fi kíní tán fi ń rin ọ̀jọ̀jọ̀ yẹn. Ni mo máa fi ń rin. Tán fi ń rin lá. Mo máa fi rin carrots. Màá wá kó sínú blender. Màá wá blend. Màá wá dà sínú aṣẹ́. Màá fún omi. Ṣé wá romi yẹn lásán. Mo máa mú ni. Màá máa mú díẹ̀. Ẹ wá rélé tó ìsàkìtì tó kù. Màá wá dà sínú pot. Màá wá máa rò. Màá máa yí. Màá wá fi flour díẹ̀ sí. Corn flour ni mo máa ń fi sí tèmi. Ẹ mọ̀ àgbàdo lílọ̀. Àgbàdo lílọ̀ yẹn. Mo máa ń sábà ní àgbàdo lílọ̀. Kì í wọ́n mi. Kó tán gan màá rà mí. Mo rà mí lánàá. Màá fi sẹ́ tẹ́ bá ti wá fi anything ni o. Ẹ̀yin lè fi èlùbọ́ sí. But me like èlùbọ́ yẹn ọmọ àbá. Ẹ lè fi anything. Ẹ lè fi flour sí. Ẹ lè fi flour sí. Yeah. Ẹ̀yin lè fi flour sí. Tẹ́ bá lè fi flour sí. Ẹ lè fi èlùbọ́ náà sí. Kó sá ti jẹ́ nǹkan kó lè gbéra ni mo mí o. Ẹ lè fi kékeré sí. Kíni lè máa fi sí. Corn flour lè máa fi sí tèmi. So tí má ti fi sí, màá wá yí, màá yí. Ó máa di pọ́n. Cucumber gan. Cucumber. Mo máa fi ro òkèlè. Tí máa cut ẹ̀ sínú blender. Irú àná yẹn sìn. Mo ní omi carrot kan nínú ilé tí mo mu. Jẹ́kẹ́jẹ́kẹ́ sálẹ̀ rẹ̀. Mo ní ẹ̀wà. Mo sókè ẹ̀wà kékeré. Ẹ̀wà funfun ni o. Mo ti sókè láti jẹta. Bí mo ṣe dà sínú blender nìyẹn. Mo bá dà kíní carrot yẹn, omi carrot tó kù yẹn. Mo ṣe dà náà bá blend bá dà sínú pot. Mo bá fi corn flour díẹ̀ sí. Ẹ bá ibo ṣe fine tó. Then ń jẹun. Kò tó ń jẹ tí ń lè jẹ.
àwọn kan ní jẹkújẹ ní báwo jẹkújẹ ní ẹ̀wà nǹkan ṣe yín ẹ̀wà mà ní wọ try rẹ̀ wò ntí mo sọ sìn lọ sókè ẹ̀wà sómi sókè ẹ̀wà kó wá dà sínú blender sókè ẹ̀wà ṣé ẹ rò pé mẹ́mẹ́ nìkan náà máa ń fẹ́ wá sí àtàkàrà ni àbí kẹ́kọ̀ọ́ jẹ wà lásán ẹ má múnú bí mi o torí mi ò rí kọ́mẹ́ǹtì yín ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ẹ ti sùn ní mo sì ní wá bá yín ṣeré ni o bí mo ṣe sọ̀rọ̀ gan ní ìṣèbí gan ti ń pa mí ẹ wo bí mú mi tégbò wà mo di lásìdẹ́ǹtì ń gbà náà ẹ rí inú mi àpá ní gbogbo parí etí mi àti inú mi ẹ̀rá pa níbi orí mi ẹ̀rá pa níbi orí mi ẹ wo orun mi tó ti funfun mo léwu níwájú orí ẹ mọ́ wo ògo tẹ́ni ọmọ ológun ilẹ̀lẹ̀ ẹ̀wọ́ bí tí mo gbọ́n kírìmù sí kírìmù mi ẹ̀wọ́ bí tí kírìmù pọ̀ sí ẹ wo ibi ìbàyẹ̀ ewúlẹ̀ ń wò níwájú orí mi tẹ́ni ọmọ ológun ògo gangan nìyẹn ògo center party mi ògo lẹ́ ń wò yẹn it's glory náà lẹ fi ń jealousy mi because n tẹ́yìn rí nìyẹn ògo yẹn náà ni lónìí ẹ bó ṣe dún wájú orí mi síwájú orí mi ló lọ dúró sí kò dúró ní kọ́nà rárá ibi tẹ́ẹ̀tì máa rí gangan ló wà ojú ẹni tó bá dẹ̀ wòwò kò mọ àfọ́ dànù ni why did you cut your hair your knock yeah ó mọ́rùn ro mi ní títì ó mọ́rùn ro mi ó ti wúwo jù ẹ mọ̀ pọ́rùn dẹ̀ ń wọ́rí mi so ó mọ́rùn dùn mi mo wá cut it but I like it mo máa bẹ̀rẹ̀ mi padà but mo kàn fẹ́ jẹ́ kátẹ́gùn fẹ́ sí mi lórí irun yẹn ti sú mi ó ti sú mi ní kí n má parọ́ irun yẹn ti sú mi now kí ni mò ń sọ lọ ṣẹ́wà nìkan ẹ̀wà ṣé ẹ rò pé mẹ́mẹ́ nìkan náà fi ń ṣe ẹ̀wà ìwọ tó bá lẹ́wà ńlé dà sómi tó bá kó wá kí mi lọ́la sórí ẹ̀wà yẹn bú ẹ̀kún ọwọ́ kan sómi sẹ́yìn rò pé wà tẹ́yìn ń jẹ yẹn ẹ rò pé ráìsì ni kankan fi jẹ̀wà nìkan wọ́n fi ń jókèlè o sọrí rẹ̀wà yẹn dà sómi dà sínú omi kò mọ́ bó o mi ní kó lọ bó o kó kàn sókè ní kó dẹ̀ sánù fọ́ kó sánù tó bá ti wá sánù dáadáa tó mọ́ tétété tó bá ti mọ́ tétété dà sínú blender fọ gbogbo kẹ́míkà rẹ̀ dànù dà sínú blender tó bá ti dà sínú blender ẹ̀wà náà tí wọ́n ń sìn wọ́n ti ń pè ní 80 kìíní kan 90 pound ẹ̀wà tí mo rà tẹ́lẹ̀ ní 50 kìíní kan 40 kìíní kan ká ní mo mọ̀ nígbà náà ni tí mi ti ní ra báàgì gbogbo ráìsì náà tí wọ́n ń sìn everything tí wọ́n ọlọ́run kó ràn tẹ́ni ọmọ ológun lọ tí n bá ti lo owó tí bá rí báyìí oúnjẹ nífẹ̀ẹ́ tó oúnjẹ ní tèmi o gbogbo ìtẹ́rùnsọ níta yẹn kò káyè tèmi kí n sá ti jẹun bá mọ́ra aṣọ pọ̀ nílé tá a máa wò mi jáde mi ṣìṣògì mi ra makeup kò kàn mí makeup I still have cream mo ní cream nínú cream tó máa ń kó wọlé láti Nàìjíríà so mo lọ́sẹ̀ oúnjẹ ni tí n bá ti rówó báyìí mo máa ra bag of rice bag of kitchen mo máa ra rice mo máa ra gbogbo oúnjẹ ni o oúnjẹ ni tèmi o mi ò rówó mi ra aṣọ o jọta ẹ̀kan lọ́dún la máa ra aṣọ àwa wá fẹ́rẹ̀ ẹ̀kan lọ́dún yẹn a lè ra 5 6 ẹ̀kan lọ́dún ṣùgbọ́n pé mi sì rè club mi jọ ní restaurant mi lọ club mi ṣe fàájì gbogbo owó fàájì yẹn you are beautiful Bola Johnson thank you ma ẹ̀wà yẹn ẹ dà sómi tẹ́ bá ti fọ̀ kẹ́ wá dà sínú blender tẹ́ bá ti dà sínú blender ẹ má fata sí o ẹ má fi epo sí ẹ má fi nǹkan kan sí o ẹ blend ẹ lásán bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti wá blend ẹ wá dà sínú pot kẹ́ máa rò ẹ máa rò mo sókè ẹ̀wà kan lánàá máa lọ ṣe sí
Kẹ́ wá máa rò ṣe tó bá ti rò. Ẹ máa rò ongan máa ń le fúnra rẹ̀ láì fi kọ̀kọ̀ sí ní èlò ní ẹ̀wà yẹn gogo. Láì fi anything sí ẹ̀wà àti ẹ máa ń le nti. Ẹ̀wà máa ń le nti because tó rí pé ẹ̀wà yẹn kéré. Ẹ̀wà tí mo fi sómi ẹ̀wà tó kù yẹn lánàá yẹn kò ju kékeré báyìí lọ. Kò tó tomato agolo tomato kékeré yẹn. Tin tomato yẹn. Kò tó tin tomato yẹn. Kada omi ni kó má waste da. Omi yẹn pọ̀. So tẹ́ bá ti dẹ̀wà yẹn sómi. Ẹ máa rò lórí iná. Ẹ máa bó ṣe máa dìde mọ́ yín lọ́wọ́, máa gbéra. Kẹ́ wọ́ bẹ́ẹ̀ tó dà bóyá ẹ̀gúsí ni àbẹ́fọ̀. Kẹ́ fi jẹ. Ó máa fún ìpaju ẹ̀wà lásán tẹ́ ń jẹ lọ. Ẹ̀wà dá. Yeah. Ó sì ń tẹ̀lé jẹ. Irú kárọ̀tì tẹ́yìn wò yẹn gan lè sí jẹ. Kárọ̀tì tẹ́yìn jẹ fruit ẹ̀ sì jẹ. Àwọn cabbage yẹn, ewé cabbage yẹn. Ẹ cut ẹ kẹ́ blend ẹ. Àwọn ewé salad ni mò ń sọ o. Ẹ cut ẹ sínú blender kẹ́ blend ẹ kẹ́ dà sórí iná. Ẹ kọ́kọ́ fún omi rẹ̀. Ẹ fún omi ẹ. Bó bá wù yẹn lè mú, bó bá wù yẹn lè dànù. So kẹ́ dà fùkẹ́ rẹ̀ sórí iná. Kẹ́ yí. Ó fine. Kò sí nǹkan tí ó fine lọ́dọ̀ tiwa. Kò sí nǹkan tẹ́mi ò kírò jẹ. Ṣé wà pa. Ẹ jẹ́ lọ rè dáná oúnjẹ. Torí ara ń kan àwọn èèyàn gan. Ara ń kan wọ́n báyìí tẹ́ni ọmọ ológo náà kan ra mọ́ torí pé wọ́n rówó gbà lórí YouTube. Tẹ́ni ọmọ ológo náà report àwọn olófò. Olófò ló bínú ológo adé orí ọ̀kín. Ẹ wo orí, ẹ wà pa orí mi, ẹ rà pa bó ṣe gùn. Ẹni bó ṣe gùn lọ síbi tí tógò mi wà yẹn. Ẹ wà pa ẹ wo bọ́n ṣe rán orí mi nítorí tí ni o ẹ̀yin ọmọ Nàìjíríà torí pé mò ń jà fún yín. Ẹ wo orí mi, ẹ fàpá sí mi lójú. Ẹ wo bí parí etí mi níbi ẹ̀gbẹ́ ń bí. Ẹ wo bí mú mi egbò lẹ́wọ́ àpá torí pé mò ń jà fún yín ẹ wà pa. Ẹ tó mọ yìí mí ná. Nígbà tẹ́ni tọ́ta mi bá kú lẹ̀ tó máa mọ yìí lẹ́ tó máa ṣe RIP. Lẹ́wà máa lọ́wọ́ fọ́tò tó dáa jù ní fọ́tò yín lẹ́ mọ̀ fi ṣe RIP àbí. Ẹ mọ yìí nígbà mo wà láyé. Ẹ ní appreciate mi nígbà mo wà láyé. Ẹ ní celebrate mi nígbà tí mo wà láyé. Celebrate me when I'm still alive. Kì í ṣe ìgbà tó lúwa rẹ bá lọ tán lẹ́wà máa ṣe ìyá gẹ́yẹn dẹ̀ try o. Ẹni ọmọ yẹn ń sọ̀rọ̀. Bẹ́yàn kan bá roku sí mi ò ní òkú o. Wọ́n roku sí mi o. Ìyẹn nìkan wọ́n roku sí mi o. Torí mo wà láyé nísìn ẹ ṣàánú fún mi o. Mo wà láyé nísìn ẹ celebrate mi o. Torí gbàtẹ́ ni ẹ bá tó bẹ́ẹ̀ máa sunkún ìgbére wèrè kan lẹ̀ àwọn kó máa sunkún wọ́n wá máa sáré lọ mú. Èmi ò mọ bẹ́yàn ṣe sunkún tó máa gbé fóònù. Tó máa lọ bọ́ sórí láìfù. Tó wá ń sunkún ìmẹ́ tó ń sunkún sí nínú kámẹ́rà. Eye service olórí ibú chase clouds. Ẹ máa chase clouds. Bẹ́ẹ̀ kan bá sọ́ọ̀sì sí máa ṣépè fún ni o. Celebrate me nígbà mo wà láyé. Celebrate me when I'm still alive. Kì í ṣe ìgbà tí mi ò bá sí láyé mọ́ lẹ́wà máa ṣe Ọlọ́run jẹ́ dárò burúkú lórí tèmi o. Ẹ ṣàánú mi nígbà mo wà láyé. Kì í ṣe ìgbà náà ni irú àwọn Ìyábọ̀ Òjó yẹn. Wọ́n mọ láwọn gba donation fọ́mọ mi. Ẹ dákẹ́ mọ́ donation fọ́mọ mi. Ẹ donation fún mi nígbà tí mo wà láyé. Ẹ ṣàánú mi, ẹ donate fún mi nígbà mo wà láyé báyìí. Celebrate me when I'm still alive. Donate for me when I'm still alive. Give me money when I'm still alive. Support me. Promote me. Not ebu ni kale ma bu. Let me enjoy you as you are enjoying me. I'm making you laugh. I'm enlightening you more. Some things that you don't know, you don't understand. I enlighten you more. I analyze so many things so that you can understand what is going on in Nigeria. I'm supporting you more. I'm fighting for you. Support me when I'm still alive. Help me when I'm still alive. Love me when I'm still alive. Kì í ṣe ìgbà tí mo bá lọ tán lẹ máa kóra yín jọ, lẹ máa lẹ́ ń tan kándù. Ẹ má tan kándù wèrè fẹ́ mi o, orí mi ò ní jẹ́ kẹ́ ẹ rógun kándù ní kúkú òjijì. Support me when I'm still alive. I'm alive now. Help me. I'm alive now. Support me. Ilé ayé tá wà yìí, ó gba jẹ́jẹ́ o. Téèyàn bá wà láyé ẹ̀ níran ẹnìyẹn lọ́wọ́, pàtẹ́nìyẹn bá kú tán lẹ́mọ̀ lẹ́ǹtàn candle night lẹ́gbẹ̀kún olóbùkú síwájú lẹ́mọ̀ kígbe lẹ́lẹ̀ ń gba donation. Ẹ donate fún mi nígbà tí mo wà láyé.
bẹ́ẹ̀ kan bá wá sórí ètò mi tó lóun já gbogbo ètò mi bọ́ ó máa ṣòfò tílé ó máa ṣòfò ọ̀nà ó máa ṣòfò gbogbo ọwọ́ tó fi ń flag mi ó máa fi gba lẹ́tà bàmí ó máa fi sórí burúkú ni ẹ̀dá náà ṣiṣẹ́ láyé ẹlòmíì ni ó mọ̀ jèrè iṣẹ́ tiẹ̀ náà gbogbo nǹkan ẹ̀dá bá ń ṣe láyé gbogbo ẹlòmíì ló máa jèrè iṣẹ́ wọn gbogbo ẹ̀dá náà láyé ẹlòmíì ló máa kó èrè iṣẹ́ wọn lọ ìwọ tó bá lò bínú tẹ́ni ọmọ ológo máa ṣòfò tílétílé tọ̀nàtọ̀nà tààtàrà ni àṣìdùmarè ẹjẹ́ lọ rè blend ẹ̀wà mi kí n jẹ wà kí n lọ blend ẹ̀wà mi jẹ́jẹ́ mi kí n ra dẹ̀wà mi sómi kí n jẹ wà ẹ̀rí wọn ò lè fún mi ní star gbogbo nǹkan náà fi láhùn gbogbo yín ẹ láhùn wọn láhùn àfi tẹ́ni we are enjoy you tẹ́ni à ń gbádùn ẹ̀ nìkan ni àwọn ò jẹ́ kí n gbádùn wọn tẹ́ni à ń gbádùn ẹ̀ torí ẹ̀gbọ́n gbádùn ẹni ọmọdé kò ní ọmọ gbádùn ó dàpọ̀ ẹ kí lẹ́yìn. àríra o àríra wa o gbogbo wa láò ríra wa o bó bá jẹ búburú ló bá mọ̀ láyé jọ̀wọ́ máa ṣe lọ o tó bá ṣe rere ló bá mọ̀ o jàre máa ṣe lọ bó bá ṣe rere ló bá mọ̀ o ọ̀rẹ́ mi máa ṣe lọ o tó bá jẹ búburú ni wọ́n mọ̀ tàti máa ṣe lọ àríra o àríra wa o gbogbo wa láò ríra wa o gbogbo ala máa ríra wa ìwọ tán fún ní sẹ́ẹ̀bí pé lára máa tó lọ bá open fake account tó fi ń rìpọ́ọ̀tì tẹ́ni ọmọ ológo ọ́ sì ṣẹlẹ̀ láyé bẹ́ẹ̀ lómi ni ó mọ̀ jẹ́ gbogbo owó tó fi ń gbà nítorí tèmi owó ìbànújẹ́ tó ń gba ìka tó ń ṣe nítorí tèmi ìpọ́njú lọ́ọ́ fi lòyòkù nù ayé ẹ̀ àdàbí tí n bá gbọ́wọ́ mi lọ rìpọ́ọ̀tì péjì yín báyìí ayé yóò bàjẹ́ ẹ̀yin yóò fò àgbàlagbà ìyàgbà ọ̀dàánú àgbò lórí burúkú àgbà kẹran má jẹ lé tẹ̀sí kiri tiktok gbogbo ẹ̀ gbà lónìí. àríra tí bá dé sí yín ẹ̀yin ará nàìjíríà tí bá tó kó sẹ́yìn ìjọba nàìjíríà tí bá bẹ̀rẹ̀ sí yín ń tẹ̀lé ń ṣe ni pé lórí ọ̀rọ̀ Mohbad ní káwọn èèyàn máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mohbad mọ́ kán máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mohbad mọ́ ni lẹ́sìn flag wo péjì àwọn tó ń sọ̀rọ̀ lórí Mohbad ẹ mà àwọn tán ẹ̀ ń lò àwọn kan wà láàrin wa tán ń jà fún Mohbad tó ẹ pẹ́yìn gangan náà ń ṣiṣẹ́ fún ẹ ní dórí péjì tiwọn bọ̀ irú àwa ẹ̀ tẹ́ mọ̀ páwò kì í gbọ́ àwò kì í gbà ẹ̀ kì í gbọ́ kì í gbà làwà ọ̀dọ̀ tiwa lẹ̀ máa ń dé ọ̀dọ̀ tiwa lẹ̀ máa ń dé ṣùgbọ́n ló sàn fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe pọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe kúkú oró ìpakúpa náà ń pajá no matter what tẹ́ ẹ̀ bá àjọ jẹ léríwé tẹ́ ẹ̀ jẹ́ àjẹ lẹ́rù ẹ̀ bá àjọ jẹ nǹkan kò káyé tiwa ṣùgbọ́n táwa rí làwa ń sọ lọ́wọ́ ọlọ́ọ̀jù wọn ò bí yín níbèrè bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ti tú àṣírí yín pé kì í ṣe lumilanti ló ń pààyàn ẹ̀yin gangan lẹ̀ ń pààyàn torí ẹni tẹ́ bá ti bìlọ́ǹgì tẹ́ bá ti bèrè ẹ̀jẹ̀ tí ẹ̀ bá ti san ẹ̀jẹ̀ yín àwọn lẹ máa ń pa ṣùgbọ́n torí bẹ́ẹ̀ ṣe máa ń frustrate wọn ní títí tẹ́ bá wá pa wọ́n tẹ́ wà ní kọ́tìsì kan ló mẹ́mí wọn lọ ẹ ti mọ̀ pé torí pẹ́mi Mohbad yìí ẹ̀mí ẹ̀ lè spirit ẹ̀ lágbára ló fi dàbí pé gbogbo àṣírí ìgbà tẹ́ ń frustrate ẹ̀ àṣírí ìgbà tẹ́ ń frustrate ẹ̀ àṣírí ìgbà tẹ́ ń ṣèkínní ẹ̀ ó hàn síta láyé fi mọ̀ pé frustration lè máa fi ń pa àwọn èèyàn depression lè máa fi ń pa àwọn èèyàn lílù ẹ̀búlì assault lè máa ń ṣe fáwọn èèyàn kó tó wá di pé pa wọ́n yanyan wọ́n bá wá pa wọ́n tán bóyá lómi bóyá kínní wáyà kan náà ti já nínú mọ́tò rẹ̀ wọ́n ti já nísàlẹ̀ tàbí tó yẹ pé wọ́n ti jo táyà mọ́tò rẹ̀ tó yẹ pé wọ́n ti fi èso wọ́n ti kan èso mọ́ bí táyà mọ́tò akàdédé mọ́ lọ báyìí táyà yẹn dẹ̀ gùn ká dẹ̀ lọ forí gbábò mí dànù wọ́n wá ní àwọn lumilanti ló pa wọ́n wá máa ní secret court kínní kan ló pa wọ́n máa sọ pé nígbà tí kínní kan wọ́n ní kó lọ mú iye wá ni kò wá fẹ́ filẹ̀ ó lọ join ẹ̀ ó lọ wágbára ó lọ wó gòkìkì olórí burúkú irọ́ pọ̀ mọ́lẹ̀ ti tú yín láti rí kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ yín gangan lè máa ń frustrate wọn tẹ́mọ̀ ń pa wọn ẹ̀yin lè máa ń frustrate wọn
ìyàwó àkọ́kọ́ tán máa ní ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ní ẹ̀yin yóò ṣe yẹn lẹ́gbẹ̀lẹ́ ìyẹn àkókò bá gbáyé jẹ ìyẹn àjọra bùkà bàbá yìí ò wá ń rí lẹ́nu kẹ́ mọ́ bàdá kẹ́ẹ̀kí lè yín ló ń jẹ́ bẹ́ẹ̀ mo tún dà padà ó yẹ kí n ọ̀fù ẹ̀ mo tún dà padà mo ti ọ̀fù ẹ̀ tẹ́lẹ̀ lẹ́tù ọ̀fù ẹ̀ bye bye jàre ó dàbọ̀ ẹ máa relé. Ẹ máa lọ lé ẹ máa lọ sùn o. Ẹ máa lọ lé ẹ máa lọ sùn o. Ẹ máa lọ lé àríra ríra àríra ríra o àríra ó ríra wa gbogbo wa la ó ríra wa o bó bá ṣe búburú ló bá yán láàyò sátì máa ṣe lọ o tó bá jẹ́ rere ló bá mọ̀ o sátì máa ṣe lọ o tó bá jẹ́ rere ló bá mọ̀ sátì máa ṣe lọ tó bá jẹ́ rere ni wọ́n mọ̀ o sátì máa ṣe lọ o àríra ríra o àríra ríra wa àríra ó ríra gbogbo wa la ó ríra wa o. Ó dàbọ̀ kẹ́ẹ̀kí lẹ́yìn ibi tẹ́ flag.